أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن اهتدى بهداه وسار على نهجه إلى يوم الدين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. bákan náà ni atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ìkẹ́ náà kó máa jẹ́ ti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ títí dórí àwọn ẹni rẹ̀ ní àpapọ̀. bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi an yaj'alana mimman yataqabbala minhumus siyam. àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó ka èmi àti yín náà kún àwọn tí yóò gba àwẹ̀ tí à ń gbà yìí ní ọwọ́ wa. kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ṣe gbàdúrà wa lésì tá a bẹ̀ pé kó dákun kó má jẹ́ kí tèsí yẹn kó jẹ́ àgbàmọ́ fún wa, kó jẹ́ ká tún gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. bó ṣe gbàdúrà wa lésì yẹn àtúnbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó tún gba eléyìí náà lọ́wọ́ wa, kó má tún jẹ́ kí eléyìí náà tún jẹ́ àgbàmọ́, kó tún jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní ọkùnrin lóbìnrin, ní ọmọdé àti ní àgbà pé a kú òǹgbẹ náà, kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó gbà lọ́wọ́ wa kó sì ṣe dáadáa fún wa. ẹ̀rí eléyìí tí a fi bára wa sọ̀rọ̀, tí a fi pera ẹni sí àkíyèsí ní àṣálẹ̀ àbí ní ọ̀sán yìí àbí ní ìrọ̀lẹ́ yìí sì láàpẹ́ ni. kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fún wa. sòun náà ni àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó kádàrá pé kí ó dé etí ìgbọ́ tèmi. bó ti yẹ pé ọlọ́run ò kádàrá pé kí a rí sùúrù yẹn ṣe tán. so gẹ́gẹ́ bí determination mi ò wulẹ̀ tiẹ̀ fẹ́ dá sí, a rí i pé a ti dá sí àwọn ọ̀rọ̀ ti ṣe díẹ̀. so mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ ní àwọn àkókò yìí rárá. so pẹ̀lú ìdí kan sí kejì. so kọ́lọ́mù ọba Allah subhanahu wa ta'ala kí ó kún wa kó sì tó wa ju bí a ṣe fẹ́ lọ, kí ó kún wa lọ́wọ́. so but àwọn kinní yẹn tẹkọrọ́ọ̀rù ń dé bá, bó ṣe ń wá lọ́tún ló ń wá lọ́sì. so àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò ní dáa kéèyàn dákẹ́ lé lórí, torí pé téèyàn bá dákẹ́ so ó lè jẹ́ àrọ̀ wá kí ọlọ́run bá kó ṣàánú wa, kí a má bínú. nẹ́tíwọ̀kì tí à ń lò yìí kìí ṣe normal nẹ́tíwọ̀kì eléyìí tá a máa ń lò là ń lò yìí. so mo kàn yá ti fóònù lò ní, kò lè strong rárá. so but bí ó bá ṣe ń lọ tó ń bọ̀ náà, kọ́lọ́run bá kó jẹ́ ká rí ètò náà parí. so kó tó di pé a máa tẹ̀síwájú. so eléyìí tí mo kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí ó jẹ́ nǹkan tí mo rí tí oníkùránì sọ. so ó wá sọ àwọn ọ̀rọ̀ kan, ó ṣàlà àwọn àlàyé ọ̀rọ̀ kan tó sọ nípa mufti, bàbá tí wọ́n pè ní mufti. so tí ó jẹ́ pé àwọn náà ni wọ́n fi wọ́n jẹ́, tí wọ́n sì ń ṣe kíni, tí ó sì jẹ́ pé kò sí tí wọn ò sọ tán sí àwọn ahli sunnati wal jamaa nígbà tí wọ́n ń sọ pé kíni o, káwọn èèyàn gbà fún wọn. ẹni tọ́lọ́run bá ti tò sípò, ọlọ́run ti tò sí náà nìyẹn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń gbà yẹn. kódà nínú orin tí wọ́n tún ń kọ, òun náà ni pé àwọn ahli sunnati wal jamaa pé wọ́n ń bínú orí ni, pé tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ọlá pé ẹni tó jẹ kínní yẹn wọ́n ń bínú rẹ̀, torí ẹ̀ ló fà á tí wọ́n fi ń ṣe kínní, tí wọ́n fi ń sọ pé sẹ́ni ẹ̀ tọ́ sí mufti ṣe kínní kan àti gbogbo ohun tí wọ́n ń sọ ń gbà yẹn. unfortunately mo padà wá ráwọn ẹni yìí ní ẹni tó jẹ́ pé wọn ò fẹ́ òdodo gbọ́. gbogbo béèyàn ò bá ṣe wò ó lè bìlọ́ǹgì sí wọn tó bá ti sọ tó bá ti tako ń tán náà wọ́n gbé dání, àbáwọn èèyàn wọn tiẹ̀ ṣe mistake kan wá lọ tako ẹni yẹn, ó ti dáràn. so eléyìí
òun ni ó wá mú mi tí mo kàn fi fẹ́ sọ ọ̀rọ̀ yìí. So inshallah ta'ala kí a tó máa tẹ̀síwájú àrọ ẹ̀yin ọmọ ìyá wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. kọ́lọ́mù bá kó bá kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ ń wọlé kí ó bá wa dúró tì yín kó sì bá wa ṣe dáadáa fún yín. Ẹ dákun a kọ́kọ́ fẹ́ rọ̀ wá ẹ̀rí wa ti ṣe àwọn prógráàmù yìí ti pẹ́ díẹ̀. So ìdí tó jẹ́ kí n ṣe kíni tó jẹ́ kí n dá dúró náà ní àfẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà náà là á máa béèrè fi sabilillah lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá wa. But bí mo ṣe ráwọn nǹkan yẹn mo rí pé ó necessary ká kàn mọ́ sí àwọn ọ̀rọ̀ kan. mo rí ètò wá látọ̀dọ̀ kan lọ́mọ oríṣiríṣi mo sáàrí gbogbo ẹ̀ báyẹn tó sì nídìí kéèyàn ṣe kíni kéèyàn clear àwọn tí wọ́n mú wá táwọn rò pé àwọn fi ń ṣe excuse lórí nǹkan tí mùdírù sọ. So kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kó ṣe ń rọrùn fún wa. So àwa rọ̀ wá kí a bá wa dá sí a fi àkáǹtì sójú kínní yẹn inshallah á sì padà pé ká tó parí program so that láti lè fi subscribe sí eléyìí tá à ń lò gangan tí yóò jẹ́ kí network yẹn kó strong, then láti lè fi gẹ́ẹ̀tì epo tá a tún máa fi ti program yẹn síwájú. tọ́lọ́mù bá ní kó rọrùn báyìí mo ṣe padà rò ó. So ó lè jẹ́ pé a padà gbìyànjú àti kúkú ṣe program yẹn kanlẹ̀ Ramadan yìí kọ́lọ́mù bá kó ṣe ń rọrùn bẹ́ẹ̀ fún wa. So ní báyìí a ti wá dúró lẹ́nu tí a kàn wò pé ká sáré announce náà kó tó di pé a máa lọ. So inshallah tá a bá tún parí a tún sọ fún wa sí ní ẹ̀ẹ̀kan sí. But almuhimu àkáǹtì ni a fi sí abẹ́ kinní tó ń display yẹn a sì padà fi sí under comment náà tá a pin ẹ̀ síbẹ̀ inshallah ta'ala. Naam. So ní báyìí màá wá fẹ́ jẹ́ kí a gbìyànjú láti máa ṣe kíni láti máa gbọ́ ohùn oníkùránì. So gẹ́gẹ́ bí ó ṣe sọ mo kàn wá ti ṣe àwọn mistakes kan ó jẹ́ kí n ṣàtúnṣe nǹkan kan bẹ́ẹ̀ kó tó di pé a máa bá ètò yẹn lọ. So but kọ́lọ́mù bá kó ṣàánú wa kójú rọrùn kíákíá báyìí ni o. So but inshallah ẹ jẹ́ kí n máa lo kíní eléyìí kémi máa fi gbọ́ ọ̀rọ̀ yẹn. So torí ó necessary kí n máa gbọ́ nǹkan tó ń sọ. So from there so mo kọ́ fẹ́ jẹ́ kó jẹ́ pé àwa tá à ń gbọ́ àwa listener nìkan là á máa gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ni. But mo rí pé ó ṣe kókó kí èmi náà máa gbọ́ so that a lè ní àǹfààní àti gbé àwọn èyí tó bá necessary ń bẹ tá a bá ti fẹ́ máa fi èsì sí àwọn ọ̀rọ̀ yẹn. So kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe ní ìrọ̀rùn fún wa. Naam ní báyìí ń bọ̀ ẹ má bínú. ẹ jẹ́ kí n fi sí. Bismillah. Aywa. Àwọn òfòwò sáyẹ́nsì ibi tó ti lé wọ̀. Ẹ máa gbọ́ mi. Wà lé wọ̀. Màálù ìtújẹsẹ́ tó wà nínú èèwọ̀ tó jẹ́ ẹgbẹ́ wọn ni wọ́n mú. Ó ti mú sójú ajá. Sọ́wọ́ ayọ́jọ́ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ìsájà black man sọ yí pé ọ̀nà ló dájà. Bàbá Mufti fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ ojú màálù o wọ́n fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ ojú màálù tán sọ ẹni gbọ́rọ̀ ojú màálù yìí ẹ mọ iye ọdún tí Saheed Shittu fi ń pariwo ojú màálù wọ́n náà ní ká mójú màálù 16 wọ́n ní ká mójú màálù 16 ẹ wo iye ọdún tí Saheed Shittu fi pariwo pé ọ̀rọ̀ yìí ò dáa ọ̀rọ̀ yìí ò dáa mo mọ iye ọdún tó fi pariwo pé ọ̀rọ̀ ojú màálù ò dáa bọ́ta ńgbà náà kẹwàá dìfẹ́ǹdì ọ̀rọ̀ ojú màálù sọ̀rọ̀ ńgbà náà àwọn kan ní wọ́n ní Mufti òkè ń wo wọ́n ní Mufti òun wo social media Mufti òun wo social media bọ́ta kẹwàá dìfẹ́ǹdì ọ̀rọ̀ ojú màálù ńgbà náà ṣe bíi pé ẹ̀gbọ́ mo mọ iye ọdún tí Saheed Shittu fi sọ̀rọ̀ ojú màálù tó ń pariwo wọ́n náà ní ká mójú màálù bọ́ta wá dìfẹ́ǹdì mọ iye. Naam ó sọ pé ó fẹ́ fi èsì àbí ó fẹ́ kọ̀rẹ́kìtì Mufti ìyẹn Haji Sulaiman Farouk pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ wo náà dẹ̀ ni wọ́n sọ tí gbogbo wa náà ti gbọ́ ni tí wọ́n jẹ́ kó yé wa pé kí ni o pé oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallama ó ní la tasubbu ashabi pé ẹ má ṣe bú sọ̀hábà mi o ẹ má ṣe bú àwọn kíni àwọn
àwọn tí wọ́n bá mi lò gbà tí Ọlọ́run bá ń lò ń sábàbí dáadáa tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ẹ má ṣe máa sọ̀sọ́kúsọ sí wọn o. So ẹni yìí wá kóòtù ọ̀rọ̀ yìí wá ní ìtànjẹ́ kó mọ yé wa pé àwa mùsùlùmí ó necessary fún wa ó ṣe kókó ó ṣe pàtàkì ká gbìyànjú láti jìnnà sí ẹni tá a bá máa sọ tí ó bá máa mú ẹnu àtẹ́bá àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam. So eléyìí òun náà láti wá rí oríṣiríṣi táwọn èèyàn ti ń mú wá lọ́tún lọ́sì tí wọ́n mú wá lọ́tún lọ́sì láwọn èèyàn wọn tó jẹ́ pé kò sí tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n ò fẹ́ sọ tán nípa pé oríṣiríṣi àwọn orúkọ gan la ti ń gbọ́ lọ́tún lọ́sì kọ́lọ́ ọba kó ṣàánú wa. Kí ni ọ̀nà tí bàbá yìí dá òun náà ni pé bàbá yìí sọ pé látẹ̀sùbù ashabi ohun tí wọ́n kóòtì náà nìyẹn. ní àwọn sọ̀hábà o ẹni àpọ́nlé ni wọ́n tá a bá ń wo àwọn èèyàn tí a bá máa tọ̀ àwọn èèyàn ní islam wa ẹ first class lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba làwọn sọ̀hábà ànábì wa sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala anhum ajma'in. So eléyìí àwa ti wà lórí ẹ̀ tipẹ́ oní Kùránì wá jáde màá wá fẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ yìí ó ní wáì tí bàbá yẹn ṣe máa jáde ńsìn tá a fi máa sọrú ọ̀rọ̀ yẹn pé torí pé ṣe kí wáì tí ò ti máa sọ̀rọ̀ tipẹ́tipẹ́ yẹn ti pé Haji Farouk Sulaiman tí wọ́n ti máa sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ tó wá jẹ́ sìn náà ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ yẹn mo ráwọn míì tí wọ́n accuse Ahlus Sunnah wal Jamaa wọ́n ní náà ṣé bàbá yìí ti wá kú òní Tìjàníyà ni tó ti wá di ọ̀rẹ́ yín sìn so a ní no wọn kú òní Tìjàníyà a sì lọ́rẹ̀ẹ́ wa ni wọ́n ọmọ ìyá wa nù Islam ni wọ́n but wọ́n ní àwọn tí wọ́n ń ṣe tó jẹ́ pé a ṣe kíni a lè accept ẹ̀ lọ́wọ́ wọn àfi tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá fi àwọn nǹkan yẹn lẹ̀ lókù but máa dálíkà téèyàn bá sòdodo a sì máa gba òdodo yẹn pé a ṣèbára yín tẹ́lẹ̀jọ wà ní kákọ́sì kan náà ló ń sọ irú ọ̀rọ̀ yìí so wàṣẹ́hídà ṣáhìdùn mìíràn àlìhá ni so inú àwọn èèyàn yín náà ni Ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn kó máa jáde láti ẹnu wọn kódà ẹni tó jẹ́ Sheikh Adam gangan fúnra wọn ghafarallahu lahu tí àwọn náà máa ń ṣe kíni a rí nínú àwọn ọ̀rọ̀ wọn a rí nínú tírà wọn táwọn náà ṣe kíni tí wọ́n pè wá sákìyèsí yìí so ti yé ń sìn. ẹ wá jẹ́ ká wo nǹkan kan dájú ìrí ọlá kan lẹ̀ àkọ́kọ́ náà mò ń bọ̀ wá síbi ọ̀rọ̀ mùdírù gangan inshallah ta'ala àwọn ọ̀rọ̀ ti pọ̀ sẹ́yìn tí mi ò fẹ́ sọ̀rọ̀ lé lórí but inshallah látara ìfẹ́ clear àwọn nǹkan kan yìí yóò mú mi padà síbi àwọn ọ̀rọ̀ yẹn náà tá a ra wọn tànà kùdọ́t nínú àwọn ọ̀rọ̀ tí bàbá gan náà sọ fúnra wọn so kọ́lọ́mù bàbá Allah subhanahu wa ta'ala kó fọ̀nà mẹ́ni kọ̀ọ̀kan wa kó jẹ́ ká tán sórí dáadáa so tọ́lọ́mù bàbá Allah subhanahu wa ta'ala tó bá ṣàdánwò fún ẹ̀dá ó yẹ kí mùsùlùmí from there ká gbìyànjú láti ṣe kíni láti ṣàtúnṣe ara wa lórí pé òkè níbo ni mo ti ṣe kíni ó ní mo ti ṣe àṣìṣe níbo mo ti ṣe àwọn mistakes tó sì jẹ́ pé táwa náà bá wò dáadáa a kàn mọ̀ ṣe àwọn nǹkan yẹn bí sími pa fẹ́ fi takò àwọn Ahlus Sunnah wal Jamaa but automatically Islam là ń takò tá a mọ̀ kọ́lọ́mù bàbá Allah subhanahu wa ta'ala kó má ṣe wá ní adọ́rùn mọ́tọ́ náà ẹ wá jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ tí oní Kùránì sọ yẹn kó tó di pé mi ò mọ̀ fèsì sí ẹ máa gbọ́. àwọn òfurufú sáyẹ́nsì ni tó ti lé wọ̀ ẹ gbọ́ wà lé wọ̀ mo fẹ́ ká gbọ́ ká understand audio tí oní Kùránì play yẹn gangan audio tó play yẹn òun náà ni pé nígbà tí àwọn èèyàn hóbo Haji Sulaiman Farouk ń gbà yẹn nípa pé kí ni o nípa pé àwọn tẹ́ ń polówó yìí ò lọ nínú Islam ẹbọ ni irọ́ o a lè gba eléyìí ká dákẹ́ o kẹ́ ẹ sì mọ́ ṣe kí ni kẹ́ mọ́ sọ àwọn èèyàn nù àwa náà mọ́ ṣe kí ni a mọ̀ jẹ́ kó mọ yí àwọn èèyàn yìí tí ń jí òótọ́ èyí tí ń jẹ́ irọ́ so àwọn ọ̀rọ̀ yẹn lọ láwọn táìmù gbà kan sẹ́yìn létà bàbá yìí padà wá jáde ń tán jáde yẹn ò pẹ́ púpọ̀ kò tí ì pẹ́ púpọ̀ láwọn táìmù gbà tí bọ̀dẹ́ ẹnu ń já wáyà àtàjọ ń fa wàhálà táìmù gbà yẹn ló dàbí pé bàbá yẹn padà jáde torí mi padà ó dàbí pé mo padà make comment lórí àwọn ọ̀rọ̀ yìí gan pé ẹni tó ń sọ pé wọ́n ti wá túbá wọ́n ti ṣe kinní kan náà tó ń sọ àwọn nǹkan míì bóyá táìmù gbà tí mi ò dẹ̀ padà sọ̀rọ̀ mọ́ yẹn ni fine bàbá yìí wá padà tún fẹ́ dìfẹ́ǹdì àwọn ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin tẹ̀ ń sọ pé
àwọn sọ pé ojú màálù mẹ́rìndínlógún kìíní kan mẹ́rìndínlógún pé ṣèbí oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé ọlọ́run ò ní fi ìwòsàn umma òun síbi haram tí n bá gbàgbé tí wọ́n sọ ń sìn. sọ àwọn á béèrè pé ṣé ojú màálù mẹ́rìndínlógún táwọn sọ yẹn ṣé haram ni tẹ́ fi ń sọ pé táwọn sọ yẹn o àwọn ti kó sí nǹkan tí ò dáa. ibi tí ẹ wá jẹ́ ká mọ gbọ́n tó ní kùránì fẹ́ jẹ́ ká gbọ́ kọ́mẹ́ǹtì ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n sọ àkọlé yìí ní pé kí ni oníkùránì ẹ jẹ́ kí á bẹ̀rù Allah fa. mo ní pé ṣé déédéé náà ni eléyìí kí n tún wá fi mí ìkún báyìí nínú tíbi tí ò sínú àkọlé yìí ni pé ṣé òdodo náà rèé torí nínú tá à ń polówó fáwọn èèyàn náà ni pé òdodo dé òdodo là ń ṣe kí ni là á fi hàn àwọn èèyàn ṣé òdodo náà rèé. ẹ wá gbọ́ kọ́mẹ́ǹtì oníkùránì ẹ gbọ́ kọ́mẹ́ǹtì. bàbá Mufti fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ ẹ gbọ́ o ọ̀rọ̀ ojú màálù. ṣé gbọ́n tó ń sọ o bàbá Mufti fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ojú màálù. oníkùránì wà láyé o kò ń ṣe pé kò sí láyé ńgbà tí bàbá yìí ń sọ ogun tó ń sọ ńgbà náà lọ́hùn o gbogbo àwọn ẹni yìí náà ń bẹ́nu àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń sọ̀pọ́tì àwọn iṣẹ́ yẹn gbogbo wọn náà ń bẹ́nu àwọn tí wọ́n ń sọ̀pọ́tì pé iṣẹ́ jálàbí yẹn o kódà bàbá àwọn gan tún ń fi rinlẹ̀ pé kódà ànábì gan ṣe jálàbí inna lillahi wa inna ilayhi raji'un pé ànábì gan ṣe jálàbí ànábì ní a máa yẹsẹ́ wò ànábì ṣe hàntú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a dẹ̀ ti fèsì sáwọn yẹn sẹ́yìn pé gbogbo eléyìí bàbá irọ́ ló wà ń bẹ̀. so ti yẹn sìn ọ̀tọ̀ ni táwọn àdìsí tẹ lọ́ mú wáyé ń sọ ọ̀tọ̀ níbi tẹ́yìn fẹ́ mọ ṣe kínni tẹ fẹ́ mọ lọ mọ́. so àwọn ẹni yìí náà ń bẹ ìyẹn oníkùránì yìí àtàwọn àwọn èèyàn wọn àǹkó náà ń bẹ nínú àwọn tí wọ́n ń fún irú àwọn tó ń bí aburú yìí tí wọ́n ń fún ní support pé kò sí tó ṣe lé wọnú Islam a lè ṣe kinní kan nú Islam a lè sín gbẹ́rẹ́ a lè ṣe gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí wọ́n fi ń rinlẹ̀ tó sì jẹ́ pé gbogbo nǹkan yìí ṣìrìkìyàtì ló ń ṣe kinní ló ń promote inú Islam. náà nígbà tí bàbá yìí wá jáde ń sì táwọn wá ń sọ fún wa tán ní pé látẹ̀sùbù ashabi ẹ padà gbọ́ ohun yẹn náà yóò play rẹ̀ fún wa tó ti yẹn sìn ìgbà yẹn náà sì á wò ó pé òkè ṣé kò ń ṣe pé ọ̀rọ̀ tí bàbá àwọn sọ òun ni ẹni yìí ń fi stein fún ní èsì. ẹ̀ńtẹ̀ẹ̀dẹ̀ jẹ́ kó yé wa ẹ̀yin àfáà ńlẹ̀ Yorùbá náà ni pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wàásí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá o ẹni bàtà bá ó lọ tún bẹ́ẹ̀ ṣe ìyẹn ni pé wàásí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tá a nà ní pé ẹrọ̀fọ̀ ìdọ̀tí òun ni tó jẹ́ pé àwa fi gìnà pa tẹ bá ti fi gìnà pa àbí omi gọ́tà for example ẹ wá mú gí ẹ ná ìtumọ̀ rẹ̀ ni pé omi yẹn ó ṣe kíni ó máa fọ́n sókè ni ìwọ tó bá ti wà lára ń dìbẹ̀ yẹn ó máa ṣe kíni àtàbà ẹ̀ pé bí wàásí ṣe rí nìyẹn nígbésí ayé àwa mùsùlùmí àtiwọ́ tó jáfa àtiwọ́ tó kì í ṣàfà tó bá ti ṣe wàásí kalẹ̀ tó bá ti bá ẹ ó bá ẹ náà nìyẹn kí wọ́n náà lọ ṣe àtúnṣe tí wọ́n náà bá kó sí ńbẹ̀ ni but lílẹ̀ asàfìṣẹ̀dí nínú tó máa ń bá nínú jẹ́ jù lára àwọn èèyàn wa yìí náà ni pé àwọn ò mọ dìfẹ́ǹdì nǹkan yẹn lópin ìgbà tó bá já kàtà wọn ni wọ́n ṣe nǹkan yẹn sí kódà wọ́n rẹ́dì ó tẹ́ wọn lọ́rùn ó bá wọn lára mu láti tako òdodo fi dìfẹ́ǹdì aburú yẹn subhanallah ṣé islam náà lélẹ̀ gbogbo wa náà ń ta dẹ́ ọ̀dọ́ náà mi kò yà mí lẹ́nu náà torí pé most àwọn tán máa ń sọ̀pọ́tì àwọn èèyàn tán rí báyìí náà àwọn èèyàn bíi tiwọn náà ní so torí ẹ̀ kèé jẹ́ kó jọ wá lójú púpọ̀ but àwọn innocent kankan àwọn àbíríyá ọmọ ń wà àwọn tó jẹ́ innocent tán mọ̀ kankan wà tó jẹ́ pé bọ́n ṣe ń gbọ́rọ̀ yẹn wọ́n dẹ̀ mọ́ ṣe kí ni àwọn máa admire rẹ̀ wọ́n máa rò pé òótọ́ ni ẹnì yìí wá jáde ń sìn ẹ máa gbọ́n tó ń sọ ẹ máa gbọ́n tó ń sọ. ẹ o wọ́n fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ ojú màálùú ṣe ń gbọ́ o tán sọ ẹni gbọ́rọ̀ ojú màálùú yìí ẹ mọ iye ọdún tí Saheed Shittu fi ń pariwo ojú màálùú wọ́n tán ní ká mọ́jú màálùú 16 tán ní ká mọ́jú màálùú 16 ẹ wo iye ọdún tí Saheed Shittu fi pariwo tó fi pariwo pé ọ̀rọ̀ yóò dá ọ̀rọ̀ yóò dá mo mọ iye ọdún tó fi pariwo pé ọ̀rọ̀ ojú màálùú ò dá bọ́tà ń gbà náà kẹwàá nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ojú màálùú sọ̀rọ̀ ńgbà náà àwọn kan níbà wọ́n ní mú tí òjò ń wo
àwọn ní mufti òun wo social media mufti òun wo social media bọ́ọ̀tà kẹ́ wá dìfẹ́ǹdì ọ̀rọ̀ ojú màálù gbà náà ṣe bí bẹ́ẹ̀ gbọ́ mo mọ iye ọdún tí Saheed Shittu fi sọ̀rọ̀ ojú màálù tó wá ní wọn lọ́dún kan ojú màálù bọ́ọ̀tà wá dìfẹ́ǹdì mọ iye èèyàn tó ti ṣìnà látàrí ojú màálù tẹ̀sọ̀ yìí. alhamdulillah kul jaa al-haqq wa zahaqa al-batil innal batila kana zahuqa. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé máa sọ fún wọn, máa sọ fún àwọn aláìní kan ṣe ẹ̀sìn, àwọn aláìtí ẹ̀fẹ́ ṣẹ̀sìn náà rárá gan, àtàwọn tó ń bẹ nú ẹ̀ náà tán gbádùn. Máa sọ fún wọn pé kul jaa al-haqq wa zahaqa al-batil, òdodo dé, ayé irọ́ bàjẹ́. Innal batila kana zahuqa, tí ayé irọ́ ti bàjẹ́, táyé bàjẹ́ táwọn èèyàn fẹ́ mọ dálẹ̀ lórílẹ̀ ó ti bàjẹ́ nígbà t'Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó ti gbà nábì dìde. So yàmàyàmà tó bá ń lọ́lẹ̀ Yorùbá náà tẹ́lẹ̀ ayé rẹ̀ bàjẹ́ ńgbà t'Ọlọ́run ní káwọn àáfàá súnà t'Ọlọ́run ní ká máa gbéra dìde. k'Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó túnbọ̀ jẹ́ ká tó pọ̀ jù báyẹn lọ láwùjọ. Now ẹgbọ́n tó sọ ń sìn ó nígbà tí wọ́n ń pariwo ń gbà yẹn jáde kẹ́ wá dìfẹ́ǹdì ojú màálù, ó ní nísìnyí lẹ́sẹ̀ wá jáde, ó ní ẹ wá wo iye àwọn èèyàn tí wọ́n ti ṣe kíni táyé wọ́n ti bàjẹ́ látara ojú màálù tẹ́ sọ yẹn. Inna lillahi wa inna ilayhi raji'un. ó ní Kùránì dẹ̀mọ̀ páyé àwọn èèyàn ń bàjẹ́ látara bọ́n ṣe ń polówó ẹbọ fáwọn mùsùlùmí yẹn. ó mọ̀ o subhanallah, but máa dálíkà kò lè jáde láti sọ pé aburú lẹ́ ń ṣe yìí o, òun náà sì mọ̀ pa aburú ni. So ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo táwọn ènìyàn bàbá yìí náà ń ṣe ń sìn, ó sọ àwọn pọ́ìntì kan nígbẹ̀yìn tí máa gbìyànjú àti play rẹ̀ náà fún wa tá a dé yànnàná ọ̀rọ̀ yẹn. So ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àwọn tó ń sọ̀sọ́kùsọ yẹn náà ń sìn, gbogbo yín náà mọ̀ pa burú náà ń ṣe, ẹ̀ẹ́dẹ̀ jáde ńgbà mí, ó ní Kùránì yìí náà ni mo ń sábà jáde, yóò jáde ńgbà mí, yóò tún máa sọ pé ó kè é sí oríṣiríṣi àwọn nǹkan tí jákmọ́lù sọ, bọ̀ lọ́dọ̀ wọn jákmọ́lù gangan ní dá fatuwa fáwọn nínú Ìsìlámù according to bọ́n ṣe sọ tí gbogbo wa náà jọ gbọ́. jákmọ́lù ló ní àmọ́ pé òun fàrìyìn tàjẹ́, wọ́n sì ní mufti nìyẹn tí ń dá fatuwa fáwọn láti lọrin. òun kan yìí ló ní èèyàn tí bá ń ṣe, ló ní èèyàn tó bá ń ṣe kíni, èèyàn tó bá súnmọ́ ọkùnrin tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lórí ọ̀sán àwẹ̀ kò ní ṣe kíni, kò ní kí kàfàrà kan tí ó san, tá a sì rẹ́rìí ẹ̀sìn ó sì ń fẹsẹ̀ da ẹ̀rí yẹn nù. jákmọ́lù yìí kan ló sọ pé tá ànábì bá sọ̀rọ̀ láyé jọ́hun, ó ní táìmù tá a wà yìí, ó ní àá máa dànù ni. ó wá mẹ́ example wá pé òun náà ni pé ànábì sọ pé tẹ́sísí tó bá bà sórí oúnjẹ wa káàdì mọ́nu rẹ̀ ká wá yọ sọnù. alákọ̀wé wo la máa sọrú yẹn fún nísìn? subhanallah, ẹ̀rí mufti ṣe rí pé èèyàn oníṣúfì ó yẹ kójú mọ́ gbàyàn ti fún yín ni, ó yẹ kẹ́yìn gan kẹ́ mọ́ gbọ́ àwọn tẹ́ ti ń sọ, kẹ́ mọ́ kómi mọ́ bọ́ lójú yín pàwọn aládé ń sọ̀rọ̀ yìí. mo dẹ̀ gbọ́ kílípù kékeré kan lọ́dọ̀ oníkùránì ìjọ kan tó ní gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sórí nẹ́ẹ̀tì tẹ́ ń sọ̀rọ̀, ó yẹ kẹ́ máa yẹ ọ̀rọ̀ yín wò dáadáa, torí pé àwọn ọmọ yín ò padà máa wo ọ̀rọ̀ yín máa wò pé sí bàbá wa náà dẹ̀ ló ń sọ nǹkan báyìí. subhanallah, lákin lil asafi shadid nínú tó bá nínú jẹ́ jù òun náà ni pé àwọn tó máa ń pè wá sákìyèsí yìí gangan èé lo àkíyèsí yẹn, ibi tí mùsíbà wà nìyẹn. kọ́lọ́mù bàálà subhanahu wa ta'ala kó ṣàánú wa. so now oníkùránì náà mọ̀ pé ohun tí bàbá yìí ń polówó ń gbà yẹn ayé àwọn èèyàn ń bàjẹ́, but àwọn èèyàn ń jáde lọ́tún ló sì ń gbà yẹn, ẹ rí wọn bí aláburú ni náà, ẹni wọn ní tìjú, ẹni wọn lẹ́kọ̀ọ́, ẹni wọn wá dá ìsìláàmù lẹ̀ Yorùbá rú ni, ẹni wọn wá dá yín láàmú ni, wọn wá ṣe kinní kan fún àwọn bàbá yín lẹ̀ Yorùbá ni. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé táwọn ẹni yìí fi ń rin lẹ́nu ìsìláàmù wa pé kò ṣe kinní, kò bá mú. náà wọn náà mọ̀ pé kinní yìí ń tẹ́ni yìí ń sọ ń gbà yẹn lọ ojú màálù 16 o mọ̀ pé kò sínú ìsìláàmù, pé kódà kí àwọn mùsùlùmí kàn fẹ́ ti gbọ́ lásán ayé wọn ń bàjẹ́ lọ nìyẹn tó bá ti lọ ń tẹ̀lé, kò sì sí kankan nu yín tó jáde bọ̀ ẹ mọ̀ pé nǹkan yẹn nù Islam ló wà. gbogbo yín gan admire pé nìyẹn lè sògùn, mufti yín gan tẹ́ lóun ní dáfátúwà ńlọrin yẹn, òun gan bẹ́ẹ̀ nù àtó sọ pé òun ò lè ṣe kíní kan tó bọ̀ sígbè sògùn, òun lè gbà, òun lò ó, òun ṣe kíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rá burú ń bì yẹn, torí pé tó bá dọ̀là ń sí tẹ́niyẹn náà bá tún jáde tó bá against kan nù àtẹ tó jẹ́ pé ẹ̀pọ́nlé ẹ sọ wọ́n di bí Ọlọ́run,
definitely ẹ padà tún kọ́ ẹ̀yìn sóhun náà ẹ sì máa kọ́ àwọn àkútọ̀ àwọn mistake tó bá yé àwọn mùsùlùmí jẹ́ táwọn ẹni yìí náà ti ń ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ máa kó wá fún ẹ dẹ̀ máa ń sìn ẹ dákun ṣé ìsìláàmù lẹ́ ń dìfẹ́ǹdì àbáwọn bàbá yín tá lẹ́ ń dìfẹ́ǹdì gẹ́jà mọ́ tẹ́ ń dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá. So gbogbo eléyìí táwa ń gbé wá sìn táwa ń fọ à ń fi kọ́ọ̀tù lé àwọn èèyàn káàkiri fine pé ẹ lè ní àwọn kan bú bàbá yín but ń tẹ́ ń gbé wá gangan bí tó ń fà á ìsìláàmù tá a jọ ń fà pé òkè ń tẹ́ gbé lọ́wọ́ yìí tẹ́ ń ṣe kínní eléyìí ò sí lára ìsìláàmù wa ẹ má jẹ́ kán sọ wá lẹ́nu ẹ ò gbà táwọn ẹlẹ́bọ jáde ńgbà kan ní kíni tẹ́ ń pera yín láfàáfàá wo kò ń ṣe pé àwọn ọmọ ibi táwọn ti jọ ń pàdé ni subhanallah kọ́lọ́mọ̀ bàálà subhanahu wa ta'ala kó ṣe amọ̀nà wa kó sàmójúkò fẹ́ nìkọ̀ọ̀kan wa so ẹja máa gbọ́rọ̀ yẹn lọ. ẹ mọ iye tó ti kó àníyàn tó ti kó tí ò da síkùn tó ti kó tí ò da pé Ọlọ́run ṣe àfáà náà lẹni tó sọ pé ká mójú màálù. àyíwá ń dá ń try láti fọ̀ lára yín látijọ́ iná nìyẹn pé àwọn nǹkan tẹ́ ń gbìn sáwọn èèyàn lẹ́mìí tẹ́ ń gbìn sígbésí ayé àwọn èèyàn yìí àwọn ordinary àwọn àbùrìyá àwọn innocent pọ̀ gan tó jẹ́ pé gbogbo tẹ́yìn sọ yẹn àwọn ò mọ̀ gbọ́ ni wọ́n máa wò pé kí làwọn ẹni yìí àwọn ẹlòmíín wà tó jẹ́ pé mọ̀ pé masha Allah ṣe báwọn àfáà náà ń sọ ìyẹn láàfin ní dákẹ́ àlè dákẹ́ só ti yé ń sìn ṣe ẹ̀dẹ̀ rí táwọn abala ní sọ mọ́ tọ́lọ́mọba Ọlọ́run kó àwa kú ńlẹ̀ yóò tún kọ́ ẹlòmíín wá bílẹ̀ ayé ṣe rí nìyẹn tẹ bá kó gbálùsùnà Nàìjíríà yẹn tẹ bá kó wọn ti sẹ́wọ̀n Ọlọ́run yóò tún gbọ́n mí tó jẹ́ pé tí wọ́n tún máa jiná ju tiwa lọ kò dẹ̀ tiẹ̀ possible náà àwọn tún máa jiná ju tiwa lọ Ọlọ́run tún kó tìyín lọ́rùn torí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun Ọlọ́run ló sọ Kùránì kalẹ̀ sí àrí gbogbo tọ́lọ́run bá pa wá láṣẹ gbogbo tó dáa tí ò dáa tọ́lọ́run ti sọ fún wa ń bẹ̀ in tó gbélé wa lọ́wọ́ ń bẹ̀ Ọlọ́run máa ṣàmójútó rẹ̀ gbogbo ibi tí ó bá gbà ṣàmójútó rẹ̀ yóò gbà sí ẹ wo ìnáyà burúkú tí ìnáyà gidi ẹ má jẹ́ ń lo kẹ́límọ̀ burúkú tí àwọn tí wọ́n já àwọn àfẹ́sìn ṣe kó tó di pé wọ́n kó àwọn àhàdíìf yẹn jọ kó tó di pé Kùránì dọ́dọ̀ wa tí nǹkan kan ò tọ́wọ́ bàjẹ́ kankan ò wọnú ẹ̀ ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe gbogbo gbìyànjú táwọn á ṣe yẹn ìyẹn ń ṣiṣẹ́ níbàámu sí sísọ Ọlọ́run tó ń ṣe kíni tó ń sọ ni wàyí látọ́lọ́wọ́ bá fẹ́ bá a ṣàmójútó Kùránì tó wò pé òkè bó bá ṣe wù yín ẹ ṣe bọ́n yòókù náà tán síwájú wa náà ṣe tiwọn náà gbogbo àwọn àfáà tán ṣe wàhálà pé ọwọ́ bàjẹ́ kankan bọ̀rọ̀ kan yẹn àwọn náà oníkálukú máa relax ni kódà nù wọn gan láti rán tán máa ṣe kíni tán máa kọ́ wa aburú yẹn sínú ẹ̀ alhamdulilayi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó bá wa sọ so ìyẹn ni gbogbo tẹ́ ń rí táwọn tó bá jó ní súnà bá ń jáde lọ́tún lọ́sì tí wọ́n ń ṣàfọ̀mọ́ àwọn nǹkan tẹ́ ń gbé wá tí ò sí lára rẹ̀ yẹn kìí ṣe pé bóyá a ní personal hatred àbí issue kan pẹ̀lú yín bí è ṣe pé àwọn nǹkan tẹ́ ń polówó fáwọn èèyàn yẹn là ń try láti pé kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ yọ kú òǹbẹ tó ti yé ń sìn so eléyìí kó wọn jésì fún wọn tán sọ pé ẹ̀yin alùsùnà ó ti fi tìjà níyàlẹ̀ ṣé ó ti wá fi sùfíyà lẹ̀ ń sìn ni ó ti wá dọ̀rẹ́ yín báyìí no àwọn òní pásọ́nà ọ̀rẹ́ tó ní Kùránì gan ókè sì ń jọ́ tó sọ àwọn ọ̀rọ̀ kan tọmọ bọ̀ọ̀lì kan tó ń sọ pé èmi ń fi ọ̀rọ̀ oníbídíà mo fi ń ṣe ẹ̀rí tó ti yé ń sìn ọmọ yẹn náà ń bẹ òun náà mo mọ̀ pé òun náà máa mọ̀ bẹ nínú àwọn tí ó mọ̀ praise Haji Sulaiman Farouk ń sìn báyìí tó ti yé ń sìn mo mọ̀ pé òun náà ó súnmọ́ kó òun náà wà ń bẹ̀ pé bàbá èrè ó sọ̀rọ̀ gidi lọ́tẹ̀ yìí tó ti yé so ó wá sọ ńgbà ọ̀rọ̀ ìwọ ní Kùránì gan bẹ́ ńgbà yẹn tí mo fi fọ́ wọn lẹ́nu pé tó ìwọ náà ló kọ́kọ́ sọ ńgbà yẹn pé yes Haji Muronu ti náwọn ò ṣe mọ́ o wọn náà wọn ti ṣe kíní kan o ẹ̀yin sàlàfíà kíní kan ṣe kíní kan o ó ń bẹ́ẹ̀ ẹni tó kọ́ bẹ́ jáde ńgbà tó tún wá yá tí Saidi tún bẹ̀rẹ̀ ṣe sí rẹ̀ padà ó tún padà jáde padà tó sọ pé wàá pé wọ́n máa wá fún ilé rí ibi tán ti rí Sálàfì 1990 pé kò sí nǹkan kan tí ń jẹ́ Sálàfì 1990 àwọn náà ṣẹ̀ṣẹ̀ fi súnà yẹn lọ́lẹ̀ lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ ni ẹbẹ̀ kọ́ fine still náà òòyẹ lẹ́yìn òòyẹ ògbó lẹ́ni tó sì ń ṣe bó ṣe ń ṣe káàkiri náà ẹ̀yin Sálàfì ẹ̀mí yóò ní balẹ̀ ẹ̀ ní sùnre ebi apáyín ṣe kíní kan ní oríṣiríṣi àwọn míì wà tó sọ ń bẹ̀ bọ̀ mo sáà kó ní àwọn Sálàfì ẹ̀mí yóò ní balẹ̀ o tún wà níbi kátà tí ń ṣe ọbẹ̀ ńjọ́ kan tí wàá sọ ọ̀rọ̀ dáwà lẹ́lẹ́ ṣe mi ò mọ̀ bóyá oníkálukú yín kàn ṣe blọ́ọ̀gì táwọn tó oníkálukú kàn ṣe nọ́mà báwọn aláìmọ̀kan yẹn ṣe ń sìn bóyá tó oníkálukú yín náà ṣe nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀lẹ́ fi gbé wọlé fún wa tẹ́lẹ̀ ń ṣe
ó dìgbà wá débi kíní àwọn gbá síbi ọbẹ̀ mọ́ àwọn dàmọ́ gísí kí àbí ká tún lè sọ fún apá ànábì láàbọ̀rọ̀ mọ́ ru ọbẹ̀ báyìí o subhanallah. ẹ wá sọ̀rọ̀ ẹ̀sìn ó sọ di ọ̀rọ̀ Arsenal àti Chelsea. njọ́ kan náà ló jẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀ mo kàn wò pé ṣé tí a bá èmi dẹ̀ mo ti ní mi ò fẹ́ mọ fèsì mọ́ èmi ìfẹ́ mọ sọ̀rọ̀ kí nǹkan tiẹ̀ kọ́kọ́ fi yín lẹ̀ fún àwọn táìmù gbà kan tó fi jẹ́ pé ọlọ́wọ́ bó ní ọwọ́ tiwa náà bá ti wá tẹ̀kù dà tán tí ṣéǹjì ti wà lọ́wọ́ dáadáa kí ló ẹ̀ ló fà á tó jẹ́ nǹkan wò pé kí n pause òun náà ni pé mo wò pé kó mọ̀ jẹ́ pé àmọ́ gba fíṣẹ́ ìbílẹ̀ láì gbogbo gbà fún program kò sí ní tó burú mbẹ̀ so ti yé nsìn but mo kàn wò pé kéèyàn kàn relax fáwọn nǹkan yẹn díẹ̀ so pé tá a bá ti tó kinní yẹn ṣe ká kú filẹ̀ náà n tó mú mi relax nìyẹn tó ti yé but àwọn eléyìí àbòsí yìí ó ń clear ó yẹ káwọn èèyàn yín náà kẹ́yìn náà máa rí fúnra yín pé ń ṣàbòsí náà nísìn àbòsí tẹ́ wá ń ṣe kìí ṣe fáwọn èèyàn nìkan ẹ̀ ń ṣe fún ẹ̀sìn Ọlọ́run n tó jẹ́ mi jáde gangan nìyẹn so ẹ mọ̀ pé yìí máa polówó ojú màálù yẹn aburú ni ó ń gbìn sẹ́mi àwọn mùsùlùmí wọn bàbá yìí dẹ̀ ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ táwọn èèyàn dẹ̀ ń ṣe kíni tí wọ́n ń pariwo pé ọ̀rọ̀ yìí ò dáa eléyìí tẹ́ sọ yìí ò dáa tọ̀hún ò dáa kò sí kankan nu yín tó jáde tó wá tako bàbá yìí pé tẹ́ sọ yìí ayé àwọn èèyàn máa bàjẹ́ ẹ má sọ báyìí mọ́ wá rí so nísìnyìí tí bàbá yìí wá ní ẹ má sọ̀rọ̀ sàn sọ̀hábà mọ́ èèyàn dín ọ́la sọ̀hábà kù láì lẹ́rìí pẹ̀lú kéèyàn kàn máa lòrò rí lásán torí pé ìdín ọ́la Abubakar kù òun ni kéèyàn sọ pé òun kọ́ ló wà òun kọ́ ló jáde pẹ̀lú ànábì òun títàn gbé wá nìyẹn so inshallah mò ń bọ̀ níbi orí àwọn yẹn náà mò ń bọ̀ wá so abiola ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí àwọn ọmọ ìyá tán ṣèkún lọ́wọ́ fún wa so tá a bá gẹ́ẹ̀tì kinní sórí tọ̀hún yẹn tá a ra kí lorúkọ rẹ̀ tá a ra epo sí jẹ́ẹ̀nì dáadáa so inshallah ta'ala à á continue program wa látọ̀la lọ so orí ọ̀rọ̀ tí bàbá sọ àti gbogbo tẹ́wẹ̀ àti bàrọ́ àti wọ́n padà fẹ́ máa ṣe kúrò níbi àwọn kinní yẹn náà gbogbo ẹ̀ náà là á padà ṣe kinní la máa kó wa àti gbogbo wọn tí wọ́n mẹ́ excuses wá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan inshallah ta'ala so bọ̀ tí ẹ jẹ́ ká continue lórí eléyìí náà. torí pé sìn sójú màálù só wà nínú súnà náà. ẹ gbọ́. ojú màálù kánú ojú màálù mẹ́rìndínlógún. ṣe gbọ́ oní Kùránì ń béèrè pé sójú màálù wà nù súnà abẹ́ rí nǹkan báyìí ẹ̀ rí ilé ayé oní Kùránì ń béèrè pé sójú màálù wà nù súnà ẹ̀ rí nǹkan sí ni. ojú màálù mẹ́rìndínlógún sọ̀rọ̀ ńgbà náà mo mọ iye ọdún Saheed Shittu ó sọ̀rọ̀ ó pariwo ó gbé fídíò ó ṣe gbogbo ẹ̀ ó làágùn ó làmẹ́ǹtì lórí ẹ̀ kí lẹ wá ń bí fẹ́ẹ́ nìyí sìn káwọn èèyàn wá tó bá tó ń play fídíò yẹn káwọn àwọn èèyàn sì dì mú pátá àbámọ́ ìwọ ní ojú màálù 16 wà ojú màálù 16 wo ló wà nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam. ẹ̀gbọ́n sìn oníkùránì wa ń béèrè ibi tó ju màálù 16 wà nínú Kùránì nínú àdìsí Ànábì sọ̀yìn mọ̀ pé yẹ ká máa wá ọ̀rọ̀ lọ síbi àdìsí Ànábì àbí subhanallah so ó mọ̀ pé yẹ ká máa wá inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀yin sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ innocent tó jẹ́ pé kàn ń wò ó pé ọ̀rọ̀ àwọn àfáà yẹn gan tiẹ̀ ti sú wa báyìí ibi ni kẹ́ ti máa gẹ́ẹ̀tì ń tà ń pè lódodo àti bọ̀dẹ́ ẹnu ń já wáyà náà tóun náà ń pariwo káàkiri ń gbà yẹn ṣé ti rí ń sìn kò pọ́síbù ń tà ń sọ nìyẹn òun kan ní o èèyàn máa ń ṣẹ́rí tí gbogbo ipò tọ́lọ́run bá gbéyàn sí láyé èèyàn máa ń gbé làákà ìkalẹ̀ wàá gbé ọpọlọ ẹ̀ kalẹ̀ so ti yẹn ń sìn ó kàn ní jẹ́ kó kàn wàá nú orí ẹ̀ lásán wàá gbé ọpọlọ ẹ̀ kalẹ̀ ó máa jẹ́ kó wúlò wàá lè jọ nǹkan táwọn alùsùnà bá ń sọ pé náà ẹ̀ àwọn tẹ́ fẹ́ dàpọ̀ yìí kò pọ́síbù à lè dà wọ́n pọ̀ àwọn kan ò lè dàpọ̀ mọ́ yín ṣebí gbogbo ẹ̀ ló ń pariwo ń gbà yẹn pé à bá wọn ṣe à ṣe kíní kan ṣe à ṣe kíní kan àwọn ní ó tún fẹ́ jáde ń jọ wo ó tún náà sàlàfíà ó ní wọ́n ń bẹ̀rù bàbá mùdírù ó kè sí ńgbà tí wọ́n wá dé ó wá ń bèèbú ó yẹ ká ẹ lólórí burúkú ni ẹ ó yẹ ká ẹ lólósì ni ẹ ó kè sí ìyẹn ló wá fẹ́ fi ṣàtúnṣe àbẹ́ẹ̀rí nǹkan sìn báyìí ara tí àwọn àfáà ń sọ náà nù tó ní wọ́n sọ pé ó lè ṣépè no ókè èèyàn mélòó lèmi ti ṣépè fúngbà tí mo ti ń sọ̀rọ̀ látẹ̀kan kò necessary kó ṣépè kó tó ṣe dáwà náà kò dẹ̀ necessary kó bẹ́ẹ̀ bú ìyá bú bàbá oléyàn kan pè é lórúkọ kan jọ̀wọ́ oní bàbá Ádámọ̀ ni màá mọ bú orí nǹkan báyìí sìn
kọ́lọ́ bá kó sànù wa bẹ́ẹ̀ so tí ẹ̀kọ́ ni mo tiẹ̀ bá wa mi ò bá tiẹ̀ wálé nínú bọ́n tó kàn jẹ́ ń lọ síbẹ̀ ni pé gbogbo àwọn tó ń pè wá sọ́dọ̀ wọn òun náà láti ń padà tún rí kíni láti rí tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì kọ́lọ́ bá Allah subhanahu wa ta'ala kó fọ̀nà mọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó má sọ wá nù lẹ́yìn ìgbà tó ti ṣe kíni rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab kọ́lọ́ bá kó má sọ wá nù lẹ́yìn ìgbà tó ti ṣe kíni tó ti fi wá mọ̀nà tán so ẹ jẹ́ kí a mọ̀ nsọ. ẹ jẹ́ ká jọ bíìrì lọ́wọ́ ra wa àwọn fídíò méjì kan ni mo fẹ́ fi hàn àwọn èèyàn àwọn fídíò méjì kan mo fẹ́ fi hàn àwọn èèyàn mufti náà sọ pé wọ́n ń bú sàṣàbẹ ànábì ti sọ pé wà látẹ̀sọ́wọ́ àti àbí ẹgbẹ́ gbọ́dọ̀ sàbẹ̀ mi mufti ẹ jẹ́ àbẹ̀rù Ọlọ́run. ká bẹ̀rù Ọlọ́run so pé mufti sọ pé oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ní kẹ́ ẹ má bú àwọn sọ̀hábà ẹ dákun náà nú ọ̀rọ̀ tí bàbá yẹn sọ so mention anybody ni so bú èèyàn kan ni so gbé èèyàn kan ṣe pè ní bàbá yẹn ò bú èèyàn kankan náà kẹ́límọ̀ sẹ́yìn ń bú àwọn sọ̀hábà ni tẹ́yìn ò bá bú àwọn sọ̀hábà kí ni gbogbo yín bẹ́ jáde bí ọ̀pọ̀lọ́ nú òjò sí wàhálà wọn adé báyìí torí Ọlọ́run àsúnmí ẹ bú àwọn sọ̀hábà ẹ dẹ́n tẹ́ ẹ bá ti bú àwọn sọ̀hábà ẹ jẹ́ kẹ́ni ẹlẹ́ni mọ̀ sí wá sí ẹ lọ ṣèbí èèyàn yín náà sáà ni èèyàn yín ni náà gbogbo yín náà lẹ́dẹ̀ fẹ́ ni ẹ ń sọ̀pọ́tì pẹ́ fún ẹ fi jẹ mufti àbí bẹ́ẹ̀ kọ́ ni kódà alùsùn náà sọ wọn ẹgbẹ́ gbogbo adé ń pè mufti lẹ̀ Yorùbá kò sí kankan tó ní qualification mufti àti mufti kìíní kan Ìwó mufti kìíní kan kò sí kankan tó ní qualification mufti nínú gbogbo wọn yẹn mò ń sọ hátà ogbon àfọ àtàlà nílẹ̀ Yorùbá àwọn bàbá tàlà nílẹ̀ Yorùbá yẹn gan èmi ò tí ì rí kankan báyìí ń tèmi o mi ì rí kankan tó ní qualification mufti àbí jẹ́ rò pé mufti jẹ́ oyè tó kàn máa fi kí náà máa ń pè é tí a kàn máa kàn fi jó oyè kan pé wọ́n fi lè ṣe nà kíbu kinní kan ń lẹ́rò pé ń pè ní mufti ni ok wẹ́ ẹ̀yin ò tiẹ̀ kàn mí ná ìyẹn ò kàn mí ẹ máa sọ. ẹja bẹ̀rù Ọlọ́run ẹja sí kí ni ẹja bẹ̀rù Ọlọ́run ó ní mo sọ pé sómi ni ẹ bá ń béèrè pé sómi lẹsẹ̀ gbọ́ fídíò yìí sáànà ṣẹjọ́ bẹ́ẹ̀ ṣe program yìí lẹsẹ̀ gbọ́rọ̀ sábẹ́ yìí lẹsẹ̀ gbọ́rọ̀ pé ẹ sọ pé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o èmi ò sọ bẹ́ẹ̀ o. ìbéèrè wa ni pé prógrámù tí wọn náà wá gbé wá tó ní wọ́n sọ pé ojú màálù 16 ṣé lẹ́ni nìwọ náà ṣẹ̀ṣẹ̀ ìgbà tó ṣe prógrámù yìí ló ṣe gbọ́ ìwọ ò tí ì gbọ́ rí láyé ìjọ tó ń ṣe prógrámù yìí ló ṣe rí pé àṣẹ mufti wa náà sọ̀rọ̀ báyìí. sóòní lẹ ṣẹ̀ṣẹ̀ sọ àìlẹ̀ àǹjà múzù ìgbà tí mùdírù mọ́gàsì tiẹ̀ ti sọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ pé wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ sọ̀hábà àwọn sọ̀hábà jìrà ìgbà tó sọ mo lẹ wà nígbà náà tẹ̀ ẹ̀jẹ̀ fídíò jáde jáde nígbà náà jáde lọ́dún tó sọ jáde lọ́dún tó tẹ̀lé jáde lọ́dún tó tẹ̀lé ó wá di ìjẹta ìjẹrin ìjàrún ẹ wá jáde àbòsí nìyẹn tó bá jábò. ó lè má jábò sí ọ̀gá àgbà ó lè má jábò sí ngbà míì so definitely á jẹ́ pé ìwọ náà ti ń gbọ́rọ̀ ojú màálù 16 ti pẹ́ náà kèé sọ ọdún kan kèé sọ ọdún méjì màbá yìí ti sọ sẹ́yìn wáyé tó wá jẹ́ pé lánàá ìjẹta ìjẹrin tí wọ́n náà ṣe prógráàmù yìí ni wọ́n náà ṣe ń sọ̀rọ̀ ojú màálù 16 so àbòsí nìyí tí wọ́n náà ṣe yẹn kèé ṣe dáwà ó abẹ́ẹ̀ rí nǹkan báyìí àbòsí nìyí tí wọ́n náà ṣe kíni tó ń ṣe yìí gbogbo yín náà tẹ́ ń bẹ́ jáde tẹ́ wá rí mú kíní kan aládò àfa aládò kíní kan aládò ń sìn gbogbo yín náà àbòsí lẹ́jọ́ ń ṣe òkè sẹ́yìn náà ò mọ gbogbo yẹn tẹ́lẹ̀ ní ẹ̀ ṣe sọ fáyé pé bẹ́ẹ̀ ni í ṣe ríre o èèyàn burúkú ni o kíní kan ni o kíní kan ẹ̀ sọ àbòsílẹ̀ yín náà ń ṣe yẹn ìkàkán náà gbogbo yín. òsì ẹ̀jẹ̀ àfihàn ara wa tójú bá ń ṣe pé kúnlé la bàyíkà o àmọ́ àfihàn ojú nígbà míì kójú lè mọ̀ pé òun ṣe tí ò dáa aláàbíwẹ́sẹ̀ o tójú bá ń ṣe pé èèyàn máa ń yọ ojú báyìí pé ojú òun ṣe pé òun náà lèmi wá ń kí náà wá ṣe rèé o pé kémi náà yọ ojú kí n yọ ojú tiẹ̀ náà báyìí kí n sọ fún ẹ pé tòun ṣe pín o àbòsí eléyìí náà o eléyìí èsè déédéé o kìí sì sòdodo so ti yẹn sìn ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo defend tó ní kálukú yín bẹ́ jáde tẹ́lẹ̀ ní defend hàn kíní kan ẹ̀ kèésì alhamdulilayi òun tiẹ̀ máa ń sọ dáadáa ná yóò ní àwọn bàbá wa àfẹ́ ká máa ṣe kíní kan fún wọn àwọn bàbá làwọn fẹ́ defend kèésì ẹ̀sìn Ọlọ́run
àwọn bàbá yẹn gan ò bá máa tẹ ẹ̀sìn nítẹ̀kùtẹ̀ kò kàn wọ́n á dákẹ́ pé tó já gba kámú. tó bá yẹ pálù súnà kan ló jáde ló sọ pé kódà ànábì gan ṣe àǹtú fún sàábé pé kódà ànábì gan yẹsẹ́ wò fún àsọ̀hábà tó bá yẹ pé kan náà àlùsúnà ni mo mọ̀ pé kò ní gbádùn lọ́dọ̀ oníkùránì bọ̀n gán bẹ́ẹ̀nù àtọ́ tún fún bàbá ní backup lórí tí bàbá sọ pé yes ànábì gan ṣe kíni ó yẹsẹ́ wò fún àsọ ṣé yẹsẹ́ wò ní àyíbá òní ó ṣe jálàbí fún àsọ̀hábà ẹ̀rí nǹkan báyìí ẹ wo ìròyìn burúkú kọ́lọ́n kó ṣàánú wa bọ̀ ìyẹn sìn kò sáburú ń bẹ̀ bọ̀ tó fẹ́ pàrọ̀ àtà kan ni tá ti jọ wà báyẹn sìn jọ́ tóun náà bá padà fuck up wọ́n padà wá gbé jáde pé bí wọ́n náà sọ pé ànábì yẹsẹ́ wò fún kinní kan ànábì ṣe jálàbí fáwọn èèyàn bẹ́ẹ̀ rí ẹ̀ wá nu Kùránì á mọ̀ pé kò sẹ́ẹ̀rí nu Kùránì kò sínú àdìsí báyẹn sìn pé ànábì ṣe jálàbí bọ̀ wọ́n lọ ń san tí ò jọra wọn wá tán fi ń ṣe kíni tán fi ń parọ́ fáwọn èèyàn. eléyìí ò dáa èyí ò dáa èmi ò lè dákẹ́ ẹrú eléyìí mi ì lè dákẹ́ ẹrú eléyìí. tó bá jẹ́ sí pé ìgbà tí wọ́n sọ lẹ ti jáde báyìí kurani kí ló wà bẹ́tẹ̀ bá wá ń sọ níwò ní gbọ́dọ̀ kò ní níwájú mọ́ bìyàn á ti mọ̀ pé yàrá kó tà léyìí èyí ti mọ̀ pé ti wà lórí ẹ̀. ṣẹgbọ́ o so eléyìí ni kò yẹ kó àwa náà kò bá mọ́ dùn wá ń sìn tó yẹ pé ìwọ náà ti ń sọ̀rọ̀ ojú màálù mẹ́rìndínlógún yẹn ti pẹ́ àwa gan bá ti ní pírọ́blẹ́mù báyìí ní pírọ́blẹ́mù rárá a kàn ra mọ́ ṣe kínni a mọ̀ wòran ni pé òun náà kúkú kò agree fún bàbá yẹn tẹ́lẹ̀ bọ̀ kò sí kankan nu yín tó jáde pé tí bàbá yẹn sọ gbogbo àgbà táwọn àfáàǹfà àwọn lọ́tún lọ́sì yẹn kò sí kankan nu yín tó lè jáde ńgbà yẹn náà tó sọ pé nǹkan ṣe ò dáa kódà ọ̀pọ̀lọpọ̀ yín tún bú àwọn sàlàfíà ẹ̀ ń bú àlùsùnà ní pé kinní kan ni àwọn náà máa ń mọ̀ ṣe jù ẹ dákẹ́ ẹ má ṣe kinní kan máa ń tí wọ́n. ẹ jẹ́ pé ìsìlẹ̀ wá jáde. tẹ́yìn náà dẹ́ mọ̀ pé ń ṣàbòsí fún Islam nìyẹn o tẹ́yìn náà mọ̀ pé nǹkan yẹn aburú ńlá ló ń dálẹ̀ sí àwùjọ àwa mùsùlùmí especially fún àwọn ọ̀dọ́ ẹ̀dẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ìkan ló gbé mo tún rí mo bóun náà pàdé ńjọ́ òun sì tó gbé láìlọ́n jáde tó ń pọ̀ fọ́ pé kíní kan pẹ̀tupẹ̀tu àbí nǹkan kan ó sì pẹ̀rẹ̀ láfà tó lóun ṣe wá sí lójú agbo àmọ́ tó gbé sínú láìlọ́n bóyá rọ́ nípa àbó òótọ́ bọ̀ ó jẹ́rọ̀ kòjú òótọ́ aburú ni tó ń ṣe kíni tó ń promote yẹn lójú agbo mo mọ̀ pé àárín inú yín tó máa ti rí kò sì sí kankan nu yín tí ó jáde tí ó sọ pé aburú ni táfà ẹ̀ ṣe o kẹ wá gbé síta kẹ jáwọn èèyàn rí pé tó ẹni tẹ bá rí tó bá pèrè láfà tí bá ti ń ṣerú ilé aláburú èèyàn ni o. ojú màálù sójú ẹlẹ́dẹ̀ dání ká mú ni a fẹ́ rí gẹ́gẹ́ bí mùsùlùmí a fẹ́ mọ ibi tó ju màálù wà nínú súnà. àwọn ẹ̀rí nínú súnà. ojú màálù sẹ́ ìbọn ló wà nínú súnà fídíò yìí ẹ̀jẹ̀ ń bí. Kùránì ń wẹ̀rí nínú súnà ń sìn àbí abẹ́ẹ̀rí nǹkan sí ni. ó ga o. ẹ̀kẹ́ tuntun gbọ́ o fídíò yìí. àwọn òfurufú sáyé síbi tó ti lé wọ̀ sí màálù wà lé wọ̀. bàbá yẹn sọ pé sójú màálù wà nù léèwọ̀. ẹ bá gbọ́ ẹ jẹ́ bí ẹ̀ délẹ̀ tó sọ̀rọ̀. màálù ìjẹsẹ̀ tó wà nínú èèwọ̀ tó jẹ́ ẹgbẹ́ wọn mú. ẹ̀yin onísùnà mo bọ̀ ẹ̀yin onísùnà ojú màálù ẹgbọ́ bọ́lá ojú màálù wà ojú màálù 16 àfọmọ́ epo tún jẹ abẹ́wọ̀ epo tún jẹ ẹwọ́ epo tún jẹ àti ìran oríṣiríṣi owó tá à ń ná ẹ̀yin onísùnà ìlòrò wà ojú màálù 16 ẹ̀yin onísùnà ẹ̀ máa kú ìwé o ojú màálù 16 àfọmọ́ epo tún jẹ abẹ́wọ̀ epo tún jẹ ní abẹ́rẹ́ yìí ọ̀pọ̀ àwọn tó bá ti wá kó gbogbo ẹ̀jọ́ tán ọwọ́ àmúwá ọba náà gánà ìyá o ọ̀bì ìjà sọ̀wọ́n níbo ló wà olójú màálù sí ṣe wà bọ́lá wà ní súnà nábì bọ́lá pẹ̀lú bá ti wá kó ọjọ́ tán ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti wọgbó látara ọ̀rọ̀ yìí. Ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti wọgbó. Ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti Ọlọ́run ló mọ iye àwọn ọ̀dọ́. Ọlọ́run ló mọ iye àwọn ọ̀dọ́ bá ti jìn sí kòtò. Ọlọ́run ló mọ iye ọ̀dọ́. Nínú ọ̀rọ̀ yìí pé Ọlọ́run ṣe àbá náà rẹ̀. Ọlọ́run ló mọ iye ọ̀dọ́ tó ti wọgbó tó ti jìn sí kòtò nínú àwọn ọ̀rọ̀ yẹn. Gbogbo yín dẹ̀ mọ̀ páyé àwọn èèyàn ń bàjẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn yín ń sọ tán fi sínú ìsìláàmù tá a sì ń takò yín lórí ẹ̀
ẹni títí wa nìkan ni máa ń dáa jù àwọn sálàfí yẹn ayé yín ò ní ṣe kinní kan ẹ ní nísinmi ẹ ní ṣe kinní kan ẹ fẹ́ mọ bà àwọn bàbá wa jẹ́ àwọn àfáà yín ganan bá ìsìláàmù jẹ́ àwọn kinní kan náà ṣe kinní kan kò sí tí ò sọ tán gbogbo orú yín báyìí. so ẹ mọ̀ pé irú àwọn nǹkan yín bá yé àwọn ọ̀dọ́ jẹ́ nú ìsìláàmù gbogbo yín dẹ̀ dákẹ́. àmọ́ ńgbà tí bàbá yẹn sọ̀rọ̀ tẹ́ rí kó fẹ́ against yín tó gún yín lára ń sìn ìgbà yẹn lẹ́sẹ̀ á mọ̀ pé tí bàbá yẹn sọ sẹ́yìn ò ṣe kinní kò dáa ẹ̀ ráyé. so however especially èmi ò support Haji Suleiman Farouk o abadan bọ̀ nínú tán bá sọ tó bá jódodo à ṣe kinní àgbà pé ń tán sọ yẹn òdodo ni wọ́n sọ ń bẹ̀ yẹn à ní ìdánù nítorí pé bóyá wọ́n láwọn nǹkan kan tí ó bá kù díẹ̀ káàtó tá a bá rí so tá a bá dẹ̀ rí mọ́tọ́ bá láwọn tú bá tó so ti yẹn sìn bọ̀ èmi ò ever support wọn tó ti yẹn sìn àti àdọ̀rẹ́ yín báyìí sìn so ti yé but n tẹ́nìyẹn sọ lórí ọ̀rọ̀ kùránì yẹn ṣe èmi ò mí kó má dà pọ̀ o èmi ò support ojúmọ́ ríwù 16 o but n tán sọ nípa kùránì yẹn nípa ìmọ̀ búhàn sọ̀hábà yẹn so bó ṣe rí náà nìyẹn so ìyẹn ló wá ṣe kí ni ló wá ń dùn ẹ̀yìn sìn lẹ́yìn gbogbo yín wá jáde tẹ́ wá sọ bàbá yẹn di gbígbà tẹ́ ẹ̀ tiẹ̀ mọ́ rí. ó sọ pé láwọn mojú màálù táwọn bá mú jọ tán káwọn kó jọ táwọn bá ti kó gbogbo ẹ̀jọ tán káwá ìná oríṣiríṣi owó tá à ń ná mo wà lórí program sir. káwọn wá oríṣiríṣi owó tá à ń ná ká ná ẹ bá ń béèrè ibo ló wà olójú màálù system wa pé tá a bá ti mú tán ká kó ìran oríṣiríṣi owó tá à ń ná ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. so a jẹ́ pé nínú tí gbogbo yín náà mọ̀ ni pé àwọn tẹ̀ ń ṣe yẹn ẹ̀ bẹ̀rù Ọlọ́run. bí ànábì ọwọ́ ọ̀nà wáyé pé wàá sẹ́ máa kíbà tó ní àzímọ́tò àkọ́ríkọ́ ànábì sallallahu alaihi wasallam látẹ̀sùnkú àṣehàbí. gbogbo yín náà pẹ̀lú báwa ṣe ń sọ̀rọ̀ táwọn èèyàn sọ̀rọ̀ lọ́kùn ló ṣe ń gbà yẹn èèyàn tó máa ń nà mọ̀ láwọn máa ti jẹ́ lọ́kọ̀ yìí abẹ́rù. ẹ má bá wa sáájú ní o. àwọn ọ̀rọ̀ tó wá sọ nínú tó dùn wọ́n tó dùn gbogbo wọn tán fi ń bá bàbá yìí jà ń sìn báyìí òun náà ni ọ̀rọ̀ tó padà play so ẹ jẹ́ ká gbọ́. Bismillah. bí ànábì ọwọ́ ọ̀nà wáyé pé wàá sá máa kíbà tó ní àzímọ́tò àkọ́ríkọ́ ànábì sallallahu alaihi wasallam látẹ̀sùnkú àṣehàbí. ní tó da orí àwọn èèyàn wa rú ni ẹ pé ọmọ kí o bàbá yẹn ní pé látẹ̀sùbù àṣìá bí ṣé mo gbà mi mọ̀ bóyá mo róhùn yẹn lò látẹ̀sùbù àṣìá bí pé oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé látẹ̀sùbù àṣìábì so ti yẹn sìn so tí rìwáyà yẹn fi wọ́n lọ pé làwọn àna ahadakum anfaqa mithla uhudin dhahaba ma balago mudda ahadihim wala nasifa pé kódà tí gbogbo yín tẹ́ bá fi gbogbo ẹjẹ́ kẹ́mi tún lò kí n tún fi kún pé tẹ́ bá fi gbogbo ilé ayé yìí tó jẹ́ góòdù tẹ́ fi ṣe kíni tẹ́ fi ṣe sọ́dákọ̀ ẹ̀ tí ì lè ṣe kíni ẹ̀ tí ì lè tó half of kíni ẹ̀ tí ì lè ṣe kíni ẹ̀ tí ì lè tó ìdajì múdù táwọn yẹn bá ṣe kíni tí wọ́n bá yọ látara kíni o látara ọlá ńláńlá àti ntọ́lọ́wọ́ bá tiẹ̀ ti ṣe fún mi nù wọn tó jẹ́ pé tó àánú Ọlọ́run ló kù sáwọn alẹ́lẹ́ wọn bá àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó kàn tó àwa náà sísá fún wọn dé kó má tó wá pọ̀ máwọn èèyàn jákujáku sòun tá à ń bẹ lọ́hùn nìyẹn but àwọn sọ̀hábà ti lọ́nù ìsìláàmù yìí wọ́n èyí ṣe nìkan tó jẹ́ pé nú àwọn ọlá tó jẹ́ pé ẹ̀rí ti rẹ́kọ̀dù kalẹ̀ fún wa pé sọ̀hábà báyìí lọ́lá báyìí sọ̀hábà báyìí lọ́lá báyìí àwọn ọmọ wa ṣiṣẹ́ àbá àmọ́ wa sọ̀rọ̀ láti fẹ́ fi gbá ọlá yẹn dànù fún wọn no wọ́n ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn ìmọ̀ gbá ọlá wọn dànù bígbà téèyàn ń jẹ téèyàn ń yẹpẹrẹ wọn téèyàn ń tàbùkù wọn ni téèyàn ń bú wọn ni so n tẹ́nìyẹn sọ rèé òbí tó ti dáná rèé òpá ànábì ni Ọlọ́run ní ma látẹ̀sùbù ashabi níbi tó ti dáná lọ́wọ́ wọn náà nù kò jù báwọn náà lọ.
sọ̀hábì. ẹ má fẹ́ràn kàwá sáábì mi o. ẹ má fẹ́ràn kàwá sáábì mi. ẹ má fẹ́ padà. ẹ má ṣe sí ọmọ o. ẹ má fẹ́. Onáka su'alun huna. Ìbéèrè tó yọ níbí báyìí ni pé kí ló dé kí ni ìdí tó jẹ́ pé sìn lẹ́sẹ̀sẹ̀ ń sọ sómi ni lẹ́gbọ́ láti yẹn. Wa alaikum salam wa rahmatullah. Sómi lọ́rọ̀ yìí jáde sómi ni wọ́n lọ́rọ̀ yìí jáde. Ìbéèrè tí mo ní gangan lélẹ́yìí kí ló wá dé kí lẹ fẹ́ gbà ń bẹ̀. So nísìnyí báyìí sìn ìtumọ̀ rẹ̀ ń ta fẹ́ fàyọ̀ ń bí gangan ni pé ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo yín náà mọ òdodo tá à ń sọ. So kẹ́ ẹ bá lè mọ tó ń dúró dè yín níwájú Ọlọ́run ọba ni òun ló máa ń fà á tèmi fi máa ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan báyìí tí n bá ṣe ń gbà mí o. Kó ní kálukú yín bá lè mọ tẹ́ ń ṣe kíni kẹ́ ẹ mọ tẹ́ ń pèsè kalẹ̀ níwájú Ọlọ́run ọba ni òun torí pé ń dìfẹ́ǹdì hàn bàbá yín. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ya ayyuhal ladhina amanu ittaqullaha waltanzur nafsun ma qaddamat lighadin wattaqullaha. Kó ní kálukú yín apáyọ Ọlọ́run ọba kẹ́ ẹ mọ wo ń tẹ́ fẹ́ tì síwájú di ọjọ́ ọ̀la yín nígbà tẹ́ wàá lọ pàdé Ọlọ́run ọba. So oníkálukú yín náà jọ mọ̀ pé ń tẹ́jọ́ ń ṣe ò dáa. Irú bàbá táwọn náà kò ti àdìsí náà sìn àwọn náà ti mọ̀ pé ń tẹ́ni yìí ń ṣe náà wọ́n àwọn táwọn àáfàá ń sọ ń gbà yẹn lọ́hùn bó ti yẹ pé wallahi alami rò pé àwọn jáde kán máa ṣe kíni káwọn máa sọ̀pọ́ọ̀tì àwọn kẹlímọ́ọ̀tì yẹn àwọn nǹkan yẹn ń gbà yẹn mímọ́ bóyá náà sọ o táwọn náà fi ń tábù kan sọ ábà ń gbà yẹn míì tí ẹrù pọ́n dá sí rárá bóyá dá sí àbọ̀n dá sí wallahi alam. So ń táwọn bá wọn fà òun ni bí àwọn ọ̀rọ̀ Tìjàníyà àtàwọn à ń polówó àwọn ṣìrìkìyàtì tí wọ́n máa ń tán ti ń sọ ń gbà yẹn. So ti yẹn sìn ibi tá a ti ní iṣu pẹ̀lú wọn nìyẹn pé àwọn eléyìí tẹ̀ ń ṣe yóò bá Islam lọ. Bọ̀ sí bàbá yẹn náà ń bẹ́nu àtọ̀hún náà ń sọ̀pọ́ọ̀tì pé ẹ máa bá sọ àwọn sọ ẹ máa bú àwọn sọ ábà lọ ń gbà yẹn wallahu alam. But àwọn náà sọ̀rọ̀ pé irú nǹkan báyìí ò dáa. So ìtumọ̀ rẹ̀ náà ni pé tá a bá ti jọ agree irú àwọn kọ́ ìdà tí àwọn Ikhwaniyya gbé lẹ́nìyẹn pé kájọ mọ́ bára wa ṣe tí wọ́n bá yapa mi tó bá ń ṣe yánmayànma nínú ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ kan báyìí àmọ́ bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ náà. So ti yẹn sìn torí pé tá a bá ń sọ fún ẹgbẹ́ tó ń ṣe yẹn ò dáa kò ní já lè ṣe kíni kò ní já lè ṣọ̀kan ọ̀kan táwa jọ ṣe náà wá dà ń sìn ń tà ń sọ fún yín nìyẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ jáde tẹ̀ ní wàhálà sàlàfíà pọ̀ ń tà ń sọ fún yín nù ọ̀kan wo ẹ ti wá ń sọ̀kan yẹn náà sìn ọ̀kan tẹ́ ẹ lọ ẹjọ́ ń ṣe tábòsí ń dà yín pọ̀ àbòsí yẹn náà ló ti ń tú yín ká padà ń sìn yẹn. Mo sọ̀rọ̀ kan kí nẹ́tíwọ̀kì tó gbé fídíò mi lọ lọ́sàn-án mo ní ajabasira wa aleykum salam mo sọ̀rọ̀ kan lọ́sàn-án mo ní kò sẹ́ni tó gba mufti lọ́wọ́ ẹ̀ sẹ́nìkan wà tó gba mufti lọ́wọ́ ẹ̀ ni. àkọ́kọ́ náà ṣé ẹnìkan wà. ẹ kàn dára yín láàmú pẹ̀lú mufti ni ó gbọ́n tẹ́lẹ́fín jẹ́ mufti kò sí kankan tó ní qualification mufti lára nu wọn àtòkè àti ìsàlẹ̀ ó gbóbi tẹ́ ẹ̀ bá ti wò ó lè lẹ́yìn fi ń jẹ́ fatiwa wo náà lẹ́ ń dá gan ta lẹ́ ń dá fún. tán gba mufti lọ́wọ́ ẹ̀ pé mufti ibi tá a fi ẹ́ jẹ́ o jẹ́bẹ̀ mọ́ o. ọ̀rọ̀ mufti ló dá wàhálà lẹ̀ báyìí sìn. gba mufti lọ́wọ́ anybody ṣùgbọ́n nọ́ọ̀sùlà nọ́ọ̀sù. kálukú yín sẹ̀ à ń jáde ń sìn láṣẹ à ń rí i pé àwọn ènìyàn náà ti ẹ̀ mọ òdodo ẹ̀rí ilé ayé báyìí gbogbo ẹ̀yin tẹ́ ní wàhálà sàlàfíà pọ̀ sẹ́yìn náà sáà ti ń rí yín sìn. nọ́ọ̀sù kálukú ló wọ́n wá gbé mufti kàrá bàbá agbára mi sọ̀rọ̀ kan máa play fídíò wọn máa play fídíò yẹn látòrí device mi níbí báyìí. ẹ máa gbọ́n tí bàbá yẹn náà máa sọ o. wọ́n sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ kàlámù baligh. ẹ gbọ́ o kàlámù baligh ọ̀rọ̀ tó dáńtọ́ tó dógóńgó tó múnádóko òun náà sọ ẹ wàá gbọ́rọ̀ tán sọ yẹn yóò play ẹ̀ fún mi. kàlámù baligh lọ́rọ̀ tó ojúlówó ọ̀rọ̀ àti mufti local government tí kálukú fòbọ́ síta yìí tani gba mufti lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà jẹ́ mufti tó jẹ́ pé mufti ti subhanallah ààrí fatuwa kankan ní gbogbo tán ti ń jẹ́ mufti ààrí fatuwa kankan náà nígbàtà àwọn ààrí fatuwa wọ́n lè láwọn ní ẹ̀jọ ìyàwòdì ó yẹ kó lè gbẹ́dì yẹ ẹni tó jẹ́ fi jo ìyàwòdì tí ó jẹ́ lè gbẹ́dì yẹ sáà ní lọ wá wòdì míì ni wọ́n lọ wá wòdì míì ẹ rí nǹkan báyìí so ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀yin gan tẹ̀kan ẹ̀kan dára gbogbo yín náà kàn dára yín láàmú lásán ni so kò wulẹ̀ tiẹ̀ sí kò sí tọ̀wábìtù kankan kò sí kankan tó dé yín náà tẹ́lẹ̀ oníkálukú yín náà ẹ̀kan sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀kan sọ́ di ọ̀rọ̀ bígbà tí yẹn kàn lọ wo fíìmù ní tíátà lásán náà ni kò sí kankan tó dé ẹ̀mọ́ tó di ẹ̀sìn náà
so ẹ kàn sọ pé òkè lágbájá mo ti fi ẹ jẹ mufti bí ìgbà téèyàn sọ pé a ti fi ẹ jọba ìlú wa àbá fi ẹ jẹ kánsẹ́lọ̀ local government kan kò sí kọ́ídà kankan kò tiẹ̀ sí qualification tó yẹ kéèyàn rí lára àwọn tẹ́ fẹ́ fi jẹ mufti gbogbo àwọn tẹ́ ń pè mufti yẹn náà sí qualification iftar dáhùn lọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ lọ́mọ ṣe istiftar wọn. ó lágbára báyìí. gbáwo dì mí ìdè àwòdì yẹn lè ń gbẹ́dì yẹn ó lè ń ṣe nọ́mà. ẹ wo ẹ tẹ́ bá lọ wo péjì bàbá the grand mufti qualified. so automatically the grand mufti qualified mufti so ìtumọ̀ rẹ̀ nígbà tí gbà lọ́wọ́ ẹni tẹ́ ń pariwo níyẹnjọ́ kínní àná pé mufti bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ táwọn alùsùn ẹgbẹ́ mufti báwo pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ń bẹ lára àwọn tẹ́lẹ̀ fi ń jẹ mufti kò sí qualification kéèyàn jẹ mufti lára wọn ẹni wọ́n ń bínú ni wọ́n ń bínú orí ni olófo ológo ló ń bínú ológo àbíbò lè àṣà àti gbogbo yín dáńgbà yẹn so now nísìnyí bàbá yẹn ṣe qualify mufti mọ́ bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ èyí tó wá jẹ́ qualify mufti yẹn ṣèbó ní gbogbo oríṣiríṣi àwọn ìròrí burúkú tóun náà máa ń fọ́n káàkiri ní grand mufti bona fide grand mufti of Yorùbá land Sheikh Abdulrazak hafizahullah àná ni wọ́n sọ̀rọ̀ nípa zaka wọ́n sọ bó ṣe yọ ọ̀nà tó máa gbà yọ báwo ni zaka. wọ́n ń da fatuwa ńlẹ̀ Yorùbá ọ̀nà tá a fi gbà yọ zaka wọn kò tí wulẹ̀ tiẹ̀ sí zaka yíyọ nù Islam tẹ́lẹ̀ abẹ́rẹ́ nǹkan báyìí ti mufti wọn náà ṣe fẹ́ sọ fún wa bá ti fẹ́ yọ zakansi ẹ̀rí nǹkan wọn náà gbé fatuwa náà nù ẹ̀rí wàhálà báyìí ṣe náà gbé fatuwa nù gbogbo yìí náà dẹ̀ lẹ́ lọ jámíà. àkàṣe báwo ni ìgbà wo zaka wọ owó ẹ hẹ́dà ní àmẹ́lẹ̀ mufti so gẹ́gẹ́ bí ẹni tó wá jẹ́ mufti a gbọ́dọ̀ máa rí àwọn fatawa kó wọn mú fatuwa wá fún wa àdúrà lóríṣiríṣi ká máa rí wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n mú wá fún wa. mufti tuntun tẹ ayàn sí ó ti fún yín fatawa àbí bẹ́ẹ̀ rí wàhálà báyìí tì ara tá a sọ nìyẹn ẹ̀rí nǹkan báyìí tì tó bá tún wá dọ̀la tíyẹn náà bá tún wá sọ̀rọ̀ tó tún against wọn sí òun náà tún ní jẹ́ mufti mọ́ again gbogbo yín náà mọ̀ wọ́ọ̀rì ẹ̀pàṣán tá a fi na ìyáálé ni ó ń bẹ lọ́wọ́ òkè àjà fún kínní fún ìyàwó náà. lóṣìṣì kálukú sí ẹ̀ kálukú ti rẹ́ kọ̀ọ̀kan bẹ̀. so ọtí káwọn sọ pé òkè kan ayẹ pé mufti ra kákan mufti bàbá bá gbọ́ tá a gbọ́ bá tó wà kankan ju àǹtàyà. ṣíbi kò yá mr nadi ṣe ṣàǹdà fatuwa nìyẹn fáliwú mọ́ lẹ́sẹ̀ àdàbùsàrẹ̀ lẹ́sẹ̀ àdàbùsàrẹ̀ ìwọ náà kí kálukú náà ẹ̀já jọ béèrè lọ́wọ́ ara wa náà ẹjá jọ pé ara jókòó ìwọ jókòó jẹ́ kémi náà jókòó pé mufti ayé mufti ò kí ń ṣe ayé ẹni tọ́lọ̀ ń bá kẹ́ ọlọ́run lè kẹ́ èèyàn masha Allah lillahi alhamdu ẹni tọ́lọ̀ ń bá kẹ́ masha Allah kó jókòó sáyé ọlọ́run bá kẹ́. so ajẹ́gbẹ́yìn náà mọ̀ tẹ́lẹ̀ pé àwọn ẹni yóò ní qualification nǹkan téèyàn lè fi qualify wọn as mufti ẹ̀dẹ̀ ń sọ pé ẹ fi wọ́n jẹ mufti ṣé torí owó tí ń bẹ lọ́wọ́ wọn lẹ́ ń rí ní ngbà yẹn ni àbí kẹ̀kàn sáàfi kẹ́kàn jẹ mufti sọnù kalẹ̀ ètòrí kò yé èmi o kò tiẹ̀ yé mi rárá. kò sáyẹ mọ́ tún dùnkùn mọ́ àwọn tẹ́ mọ́ àyè tẹ́ bá rí wípé àyè yìí àwọn àyàlè kò sí yẹn ulama tẹ́ mọ̀ pé àyè àfa lẹni tó yẹ kó wà láàyè. ẹni tẹ̀dẹ̀ fi jẹ mufti yẹn tẹ́lẹ̀ gbà pé òun ò kú sí láyé àfa dẹ́n kí lẹ fi jẹ mufti fún gbà yẹn. èyí ẹni yàní bona fide àfa pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa qualified ẹni tó yàrá náà tóun náà mọ̀ pé yes kọ́kọ́ àyè yìí àyè pàápàá jùlọ tí wọ́n gbé ọ̀dọ̀ wa ń bí tó yẹ pé mufti wa di mufti tọrọ kọ́bọ̀ mufti ẹ̀mí sónílẹ̀ lọ́gbọ́wà ẹ wá lọ wo. àwọn alárúbáwá tán gbádùn yẹn náà lẹ fẹ́ lọ sílùú wọn yẹn o kẹ lù sónílẹ̀ lárúbáwá kẹ lọ wo mufti ṣe ti rí i pé gbogbo yín náà kàn ṣàbòsí fẹ́mi ara yín lásán ni pé mufti ó di tọrọ kọ́bọ̀ ńlẹ̀ Yorùbá kò sẹ́ni tá lè fi jẹ ó lè dọ̀la náà sì ká tún fi ibùnúlẹ̀ átárì náà fi jẹ mufti èmi ò tiẹ̀ ní gbà lọ́wọ́ yín náà mufti báwo ákúlẹ̀ fèmí náà jẹ mufti lọ́la ń sìn àbẹ́ rí nǹkan báyìí tì wọ́n sọ mufti di pé kódà àyàn gan lè jẹ mufti ńlẹ̀ Yorùbá tó bá tún dọ̀la ń sìn ẹ kàn tún máa rí ẹ̀yin ará Ìbàdàn ó kàn tún dọ̀la ń sìn àkàn tún rán ará Ìbàdàn náà ní mufti Ìbàdàn bóyá mufti Ìbàdàn dẹ̀ máa ní mufti ilẹ̀ Yorùbá àbí bóyá lọ́yọ̀ọ́ làdẹ̀ máa rí pé àwa Ọ̀yọ́ àwa gangan ní kíní ilẹ̀ Yorùbá ó yá mufti Ọ̀yọ́ mufti ilẹ̀ Yorùbá
gbogbo mufti ilẹ̀ Yorùbá nìyẹn àti pé ó máa ga báyìí o àwọn òwò ganan fìyàn jẹ mufti ilẹ̀ Yorùbá náà ṣé kò ń sẹ́yìn tẹ́ sọ pé lọ́rin èsì ilẹ̀ Yorùbá dẹ̀ ń fìyàn kan jẹ mufti ilẹ̀ Yorùbá ń sìn torí pé tó bá pẹ́ yín tẹ́ gbà tó yẹ pé gbogbo yín náà gbà pé Ìlọrin èsì ilẹ̀ Yorùbá kí ló wá kàn yín kí lẹ̀ ń dá sí mufti ilẹ̀ Yorùbá fún àbí wàhálà adé báyìí o. tọ́pẹ̀ ní mufti so ẹni tí rìsáàsì ẹ gbọ́dọ̀ wà yàyà rẹ̀ wọ́ọ̀dẹ̀ kì í ṣe pé kákan yan mufti kákan máa dàgbàdà lásán kọ́ kákan máa dàgbàdà dọ̀gba máa dàgbàdà káàkiri ìyẹn wọ́n là ń pè ní mufti jáde mufti gbọ́dọ̀ lè dá wa lẹ́kọ̀ọ́ yàrá kódà ẹ̀kọ́ tí ẹni tẹ́ wá sọ pé fi jẹ mufti sí náà máa ń dá yín dà ṣé bí èbúlò òun náà máa ń bú hàn sàlàfíà náà ni yóò máa bú sàlàfíà yóò máa bú alùsùn náà òun náà bẹ́nu àtọ́ ti ń fẹnu àtẹ́kọ̀ àwọn àfọ àṣáájú náà òun náà bẹ́nu wọn. mo máa ń gbọ́ àwọn prógrámù ẹ̀ tó máa ń ṣe tẹ́lẹ̀ náà ìròrí àṣà irọ́ lòun náà ló ń pò sí ló ń fọ́n kásáwùjọ náà. ìròrí kò sọ́lọ̀ níbì kankan àbẹ́ẹ̀ rí nǹkan báyìí sí. èèyàn tó fẹ́ qualify fún mufti tákídà ò dáa qualification wá dà lára ẹ̀ tó fẹ́ fi jẹ mufti ṣé bẹ́ẹ̀ lẹ́nìyẹn gbóná tó nínú lógà. àkọ́kọ́ nínú tàlàfùs ó gbọ́dọ̀ lè ṣe tàlàfùs bil lughati al-arabiyyati al-fasiha aw al-fusha. ẹnìyẹn ṣe ó dáńtọ́ àbí. kò sọ lágbára kó dá lẹ́nu ẹ̀ tá a jáńtọ́ yes. àbí sùúrù. so mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ kàlámù baligh ọ̀rọ̀ tó ló ṣe kí ni ó dáńtọ́ ọ̀rọ̀ tó jiná tó ní bàbá. mo ní fẹ́ pè é látòrí fún èyí. ní bàbá alágbára. ẹ yẹ ká jọ gbọ́ hikmah tó wà nínú ọ̀rọ̀ yìí. nípa ọ̀rọ̀ mufti. mufti Ìlọrin ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ mọ ojúṣe yín tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe ẹ máa fún wa ní fatiwa ṣe ti gbọ́ ẹ máa sọ̀rọ̀ Masha Allah. ẹ máa fún wa ní fatiwa ọ̀rọ̀ ló délẹ̀ yìí. mo ní fẹ́ pè é látòrí fún èyí. ẹ yẹ ká jọ gbọ́ hikmah tó wà nínú ọ̀rọ̀ yìí. ẹ gbọ́ o wọ́n ní ká jọ gbọ́ hikmah tó wà nínú ọ̀rọ̀ yìí bàbá ní mufti Ìwó ẹgbà kámú kí mufti Ìwó gba kámú pé kíni kámú pé ẹ̀ kí ń ṣe mufti mọ́ a tún ti yan mufti mi àbí mufti méjìlá nílẹ̀ Yorùbá ẹ̀yin Yorùbá ẹ̀sìn ọmọ yìí wá yé yín mọ́ báyìí o àbẹ́yìn oníṣúfì lẹ́fẹ́ sọ ìsìlámù dìdàkudà mọ́ wa lọ́wọ́ àbí báwo kò dẹ̀ pọ́síbù ẹ̀ ń ṣe é ni eré lásán lẹ́ ń ṣe. so abẹ́ ní mufti méjì nílẹ̀ Yorùbá papọ̀ abẹ́ rí nǹkan báyìí ó tiẹ̀ ti di mẹ́ta gan sìn ìlú Ìlọrin tiẹ̀ ó ní mufti fún rẹ̀ báyìí sìn á ti ya bàbá yẹn sẹ́gbẹ́ kan pé tó nígbà kan tá à ń sọ àwọn èèyàn sọ pé bóyá mufti Ìlọrin àwọn ẹni yìí tán tako bàbá yìí sì sọ pé no mufti gbogbo àwọn kinní kan lẹ̀ Yorùbá ibẹ̀ yẹn ló fà á táwọn kan náà fi lọ níwò táwọn náà fi sọ pé òkè eléyìí ni mufti kíni mufti ilẹ̀ Yorùbá àwọn tọ̀hún yẹn náà ń kílèmù ń gbà yẹn láwọn tán tako bàbá yìí sìn ń tán sọ̀pọ̀tì ẹ̀ ń gbà yẹn wọ́n sọ pé mufti Yorùbá pátápátá ni àárọ̀ tán sọ ń gbà yẹn so náà nísìn wọ́n ti wá ní mufti wọ́n ti padà náà sábà bàbá yẹn sí Ìlọrin pé tó mufti ìlú Ìlọrin fine gbogbo ẹ̀yin tẹ́ bá jọmọ Ìlọrin náà ẹ̀yin náà mọ̀ bẹ lábẹ́ kíní wọn o bákan náà mufti Ìwó tó wà ní Ìwó nsìn wọ́n lò ní mufti ilẹ̀ Yorùbá gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá la sọ pé tó yẹ ẹ̀sà àgbà ẹni ní mufti àbáwọn tó jẹ́ àwọn àfọ Ọlọ́run tiẹ̀ sá níbo kílẹ̀ mi náà jẹ́ ń sọ yìí báyẹn ń sìn ẹ̀yin náà tó wá lẹ̀ tún ní mufti mi ilẹ̀ Yorùbá mufti méjìlá fẹ́ nílẹ̀ Yorùbá abẹ́ rí wàhálà báyìí kọ́lọ̀ sọ wá ń bẹ̀. mufti Ìlọrin ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ mọ ojúṣe yín tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe ẹ máa fún wa ní fatiwa ṣe ti bọ́ ẹ máa. fatiwa lórí kí ni tá a bá fẹ́ yàgbẹ́ fatiwa àgbẹ̀ àbí bẹ́ẹ̀ rí nǹkan báyìí ẹ máa fún wa ń fatiwa kọ́lọ̀ ń ṣàánú wa ni àwọn Yorùbá máa ní ságó ń búgò. sọ̀rọ̀ ẹ máa fún wa ní fatiwa ọ̀rọ̀ ló délẹ̀ yìí nígbà tá a bá ń retí pé ká gbọ́ nǹkan níbi tó yẹ ká ti gbọ́ tá a gbọ́ gbogbo adé ọ̀bọ̀ Yorùbá gbé àtọ̀ ẹ̀jẹ̀ àtúnṣe báyìí wò
ẹnu ṣé òjá kí má nìkan láti ń gbọ́ fatiwa. ibẹ̀ láti ń gbọ́ o. fatiwa wo ni ṣé wùyín jákèmọ́lù ń dá fatiwa wo ló ń dá náà èmi ò mọ fatiwa tí ń dá fún yín o wàhálà máa dé báyìí ẹni àwò kàlámù baligh tó ní kùránì ń sọ rèé o ọ̀rọ̀ tó jiná ti ń sọ rèé o pé ẹni táwọn rí ti ń dá fatiwa fáwọn nílùú Ìlọrin òun náà ní kíni òun náà ní jákèmọ́lù ẹ wá bá mi béèrè fatiwa wo ni jákèmọ́lù ń dá èèyàn sọ̀sọ́kúsọ sínú ẹ̀sìn ẹ ló ń dá fatiwa fatiwa kí ló ń dá fatiwa ẹ sògùn ẹ má sògùn ó sọ nínú kùránì ìgbà ó ka àyà kùránì tọ́lọ́mọ bá ní fàáìdúlà ọmọọ̀sítà tó á tún mírì bàtì àti kínní kan tọ́lọ́mọ bá sọ pé ẹ ṣe kínní ẹ gbáradì fún wọn gbogbo ntẹ́yìn náà bá ní nǹkan ìjà tẹ́ lè fi jà jákèmọ́lù nígbà tóun ti gbọ́ àyà yẹn yẹ́ lòun ti gbà pé àwọn lè gbáradì nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ó sì wá proof ẹ̀ pé kódà òun fẹ̀yìn ti àjẹ́ ṣé fatiwa tó ń dá fún yín nìyẹn ẹ lè fẹ̀yìn ti nǹkan míì ẹ̀yin náà lè ṣe oògùn ẹ lè ṣe kinní kan ṣé fatiwa ti ń dá fún yín nìyẹn oníkùránì ṣé kàlámù baligh tó ń sọ rèé ṣé kó èèyàn tó ń ṣe nǹkan oṣù èèyàn tó súnmọ́bìnrin rẹ̀ nú àwẹ̀ tó ní kàfárọ̀ tá a rẹ́rìí fún látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣé kó má ṣe kàfárà yẹn tóun ń gbé wá fún yín ẹ̀yin tẹ́ fi jẹ fatiwa tẹ́ fi jẹ mufti ṣé òun ni fatiwa tó ń dá sí kàlámù baligh nìyẹn ṣé tànàbí bá sọ̀rọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ní táìmù yìí a lè dánù kò ní wúlò fún wa pé ṣé ń tànàbí sọ yẹn ṣé alákọ̀wé wò lámà á sọrú yẹn fún sí ṣé fatiwa ti ń dá fún yín nìyẹn ṣé kàlámù baligh nìyẹn ẹ ti ẹjọ́ ẹ kó fatiwa tó ń dá jáde ẹ járí tí tó bá sọ̀rọ̀ kangan tó bá sọ̀rọ̀ pé ó ti á sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ nú ẹ̀sìn ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ táwọn àfáà ti ṣe fatiwa lórí ẹ̀ kalẹ̀ ni fatiwa wo ni wọ́n ń dá. ọdún márùn-ún sẹ́yìn. abẹ́ẹ̀ rí nǹkan sí. so kí kálukú yíra padà. wàláhì. ẹ jẹ́ àṣìṣe. wàláhì. ipò tá a bá yàn wá sí ẹ jẹ́ àṣìṣe. ká ṣiṣẹ́ lọ́wọ́ dára. ẹni tá a máa ṣe fún tí lọ ní tá a rí ti ṣiṣẹ́ fatiwa tó bọ́tẹ̀ jẹ́ pé gbà mí aṣọ tó fẹ́ gbà mí lọ́dẹ sọ tó kú ní ẹ̀ka kan kékeré yẹn jákèmọ́lù ló ṣe é ìgbà míì yóò sọ ohun tí wọ́n fẹ́ ìgbà míì yóò sọ ohun tí wọn ò fẹ́ gẹ́gẹ́ bí èèyàn but gbogbo yín máa dákẹ́ ẹ̀ ní sọ pé ntẹ́ni ìsọ ò bá mu kódà táwọn sàlàfíà bá tún ta kó pé ìsọkúsọ ló sọ yìí eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ìbalẹ̀ jẹ́ ni o ẹ tún jáde ẹ tún sọ pé gbogbo wọn ìtumọ̀ kàn máa ń dùn wá náà ni pé wọn kàn máa béèbú náà ni wọn kàn máa ṣe ẹ̀yin ò ṣe kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ pé n tó sọ yìí ìsọkúsọ ni tún ṣe lójú ayé bọ̀ bá ṣe máa ń ṣe náà tẹ ní wàhálà sàlàfíà pọ̀ tó yẹn a sì dúpẹ́ fọlọ́run ọba náà ọlọ́run sì ń bá wa tún yín ṣe díẹ̀díẹ̀ náà àní dákẹ́ náà ni àní dákẹ́ ọlọ́run sì ń tún yín ṣe torí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń change ọ̀pọ̀lọpọ̀ ti ń change ṣèbó ní kálukú yín náà ṣàtẹ̀ ń kóòtù àdìsí díẹ̀díẹ̀ ń ṣe àdúpẹ́ fọlọ́run ọba kò dàbí ìtìgbà kan ní ìta bá ń lẹ̀ Yorùbá alhamdulillah so iṣẹ́ sàlàfíà ń yọ iṣẹ́ àwọn àfáà súnà ń yọ náà nù kọ́lọ̀ ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn máa pọ̀ sí i. ẹ má jẹ́ ògbà iṣẹ́ yìí mú fún ti ṣe ẹ dẹ́ mọ́ ṣiṣẹ́ wọ́n sì jẹ́ pé bàtà bá parí ọ̀rọ̀ tán ẹ̀mú fún tó ẹ̀sẹ̀ máa dá sọ̀rọ̀ no ẹ jẹ́ kí o gbà ṣiṣẹ́ wọ́n lè sáré kà fọ́lẹ́ ẹ̀tàn náà fàṣọ ní mọ́tà fi súnà ẹ jẹ́ ká ṣiṣẹ́ kọ́lọ̀ ó sànù fún wa. ẹ jẹ́ àṣẹ kí ni ẹ jẹ́ àṣiṣẹ́. ṣe gbọ́ kọ́lọ̀ ọba kó ṣàánú wa torí ẹ̀ mo ṣe ní ó ṣe. inú yẹ kẹ gbé ibi tẹ́mi ń lọ gangan ni o tó wá jẹ́ pé ìpè ká ní ọ̀rọ̀ yìí ti wá sẹ́yìn tipẹ́tipẹ́ tẹ́yìn náà ti ń sọ ńgbà tán ti ń sọ. ẹ má bá mi wá ewé oyè kalẹ̀ o. kò bá dà gbogbo tẹ́ ń sọ sí yìí ọ̀rọ̀ tó ti lọ ọ̀rọ̀ tí ẹ̀yin ò bá wọn dá sí láti ilẹ̀ ẹ̀yin ò bá wọn bẹ́ẹ̀ bá wọn sọ ìsinlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ. ó ti máa mo mọ̀ pé àyàn kan ti máa fi mí ti ẹ̀yẹ́ báyẹn pé mufti bò náà ẹ wá jẹ́ ká tún gbọ́n tí ó ní kùránì sọ ń bí báyìí náà ẹ jà gbọ́. kẹ̀kẹ́ gbé ibi tẹ́mi ń lọ gangan ni o tó wá jẹ́ pé ìpè ká ní ọ̀rọ̀ yìí ti wá sẹ́yìn tipẹ́tipẹ́ tẹ́yìn náà ti ń sọ ńgbà tán ti ń sọ. ẹ gbọ́ o. kò bá dà gbogbo tẹ́ ń sọ sí yìí ọ̀rọ̀ tó ti lọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin ò bá wọn dá sí láti ilẹ̀ ẹ̀yin ò bá wọn bẹ́ẹ̀ bá wọn sọ ìsinlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ. ẹ gbọ́
ó ti máa túmọ̀ sí pé nǹkan kan míì ó ti máa túmọ̀ sí pé nǹkan kan míì ti wà. Gbogbo yín náà mọ̀ pé ẹjọ́ ń play game fúnra yín ni náà ẹjọ́ mọ̀ pé nǹkan kan míì wà náà tẹ́lẹ̀ so jíjáde tí wọ́n náà jáde ń sìn náà ó jẹ́ kó yá wa náà pé nǹkan kan míì ti wà náà ni torí pé tí nǹkan míì ò bá wà ìwọ náà oníṣẹ́ mọ sọ̀rọ̀ ojú màálù mẹ́tàdínlógún sí ṣé gbogbo yín náà ń gbọ́ ńgbà yẹn gbogbo yín jọ ń gbọ́ ńgbà yẹn náà so látara pé oníkálukú yín náà ẹjọ́ wò ó pé òkè kájọmọ bára wa ṣe àbájọmọ ṣe yánmayànmá gbogbo wa náà mọ̀ pé nǹkan yẹn ò dáa bọ̀ kájọmọ bára wa ṣe lọ bẹ́ẹ̀ oníkálukú yín dúró bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ mọ̀ pé n tó jẹ́ kẹ́ ẹ ṣe ń tẹ́ ẹ ṣe yìí ni pé tí gbogbo yín ṣe bẹ́ jáde báyìí onípọ́lá parí nínú àwọn brothers kọ̀ọ̀kan tí wọ́n ń gbé kinní yìí pé ẹni báyìí sọ báyìí ẹni báyìí sọ báyìí ẹni báyìí sọ báyìí so yẹn ló ń dùn yín pé ẹ wá ń fún àwọn alùsùnà lọ́rọ̀ sọ sòun tó jẹ́ kó ní kálukú yín ṣe kíni tó jẹ́ kẹ́ ẹ jáde ń sìn ní ẹ̀wá ilá bóyá ẹ̀ bá tún máa wòran náà ni ẹni yẹn kàn máa sọ̀rọ̀ yẹn kàn máa ṣe kíni ọ̀rọ̀ yẹn á kàn dá ìdáhùn bẹ́ẹ̀ ni bọ̀gbàdé tí rí páwọn èèyàn wá ń gbé lọ́tún ló sì lè yà ó pé yà jẹ́ ká fáyà bàbá yìí náà padà o tòun tó bí. gbogbo àti Saheed Shittu tiẹ̀ fi ń gbé ọ̀rọ̀ wà látẹ̀sùbú àsábì ẹ̀ sọ̀rọ̀ kan gbà náà gbogbo àti Saheed Shittu fi ń gbé wà látẹ̀sùbú àsábì wọn ẹ má bú sábẹ́ mi o tí wọ́n tẹ̀ tí wọ́n fi ń rẹ́rìn gbà náà wà látẹ̀sùbú àsábì wà látẹ̀ ẹ má bú sábẹ́ mi o tóun bá ń sọ nírùsìn kò ní yàrá kódà kò ní sound funny kò ní sound news anybody láti kó máa ti mọ̀ pé bó ṣe ń gbé nígbà yẹn náà ni ó ti wà lójú ẹ̀ sí pẹ́ tó bá sọ̀rọ̀ ojú màálù nísìnyí tó bá dá ojú màálù mo ti sọ pé ká mójú màálù àmọ́ kò ti sọ ó ti ń sọ náà tẹ́lẹ̀ bí ojú màálù. so point ibi tí mo fẹ́ ká wò ń bí báyìí rèé ṣe é rí pé ó ń sọ ọ́nsìn pé tó bá jẹ́ pé wọ́n bá ní Saheed Shittu ló ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ń sìn àwọn mọ̀ pé kú ti ń pariwo ọ̀rọ̀ yẹn náà sí ẹ̀yìn tẹ́lẹ̀ so ìyẹn náà làbá wá wò pẹ̀lú tíwọ́ náà wá jáde ń sìn nípa ojú màálù mẹ́rìndínlógún ìwọ gangan lélẹ́yìí bá wí pẹ̀tọ́ káníwọ̀ náà ti ń sọ tẹ́lẹ̀ ni pé aburú ni bàbá yẹn promote yìí o ojú màálù mẹ́rìndínlógún báwo nínú ìsìlámù eléyìí yóò sọ̀yàn dẹ́lẹ́bọ o àwọn èèyàn ń wọgbó lọ rèé ayé àwọn èèyàn ń bàjẹ́ lọ rèé ibẹ̀ yẹn la mọ̀ pé ẹ̀ ń jà fún Islam ibẹ̀ yẹn láti máa mọ̀ pé ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń jà fún Islam ẹ jọ̀ọ́ ẹ fún mi ń ṣẹ́jú kan. má bínú jàre so ibi tá a ti mọ̀ pé ń jà fún Islam nìyẹn bọ̀ ìgbà tẹ́ ẹ wá gbá géèmù fúnra yín dé stage kan sìn ìgbà yẹn lẹ́sẹ̀ wá rí i pé bàbá oníkíní kan bàbá oníkíní kan ẹ̀yin náà mọ̀ pé aburú làwọn nǹkan yẹn tẹ́lẹ̀ bọ̀ kò sí kankan tó jáde oníkálukú kò sí kankan tó jáde oníkálukú yín dákẹ́ ni ẹ ṣe bí ìgbà tẹ́ ẹ gbọ́ ẹ ṣe bí ìgbà tẹ́ ẹ mọ̀ pé nǹkan yẹn aburú ni ló ń dálẹ̀ fún wa ní Islam àwọn alùsùnà wá jáde gbogbo yín ẹ wá ń bẹ́ jáde má jẹ́ ń gbọ́ lẹ́nu ẹ mọ́ o ìsàlàfíà wàhálà wọn pọ̀ tí wọ́n nìkan náà àwọn náà mọ̀ ń mọ̀ ṣe jù no ẹ̀yin náà mọ̀ pé n tá à ń sọ fún yín reality ni so njọ́ kínní àná tó bẹ́ jáde òun náà ló bẹ́ jáde njọ́ yẹn pé ájímù náà ti lóun ò ṣe mọ́ o wọ́n ti náà fi yín lẹ̀ o wọ́n ní ẹ mọ́ gbé lọ bí tẹ́ ti gbà padà o wọ́n ní kíní kan ní yín o wọ́n ní kíní kan ní yín o kódà bọ́n ṣe ń ba yín jà yẹn kálẹ̀mí gan ni màá tún ṣépè fún wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ náà ló tún padà jáde tó tún padà ń challenge bàbá yẹn gan fúnra wọn pé nbolẹ ti rí ti ń jẹ́ Sàláfì 1990 ó yẹ mẹ́rin wá ń bí tẹ́ ti lọ kéwú. ó ti sọ àmọ́ ó ti sọ náà tẹ́lẹ̀ bọ́ ti lé ẹni tí ò sọ rárá tó wá jẹ́ pé sìn kí lẹ fẹ́ káwọn èèyàn sọ báwo lẹ fẹ́ kó rí kí wá lóde tó jẹ́ pé sìn ìbéèrè mi ní o ó ṣe jẹ́ sìn àwọn kan wà tó yẹ pé tán bá gẹ́gẹ́ bí àwọn kan wà tó yẹ pé tán bá sọ̀rọ̀ síyàn tó bá sọ̀rọ̀ síyàn èèyàn gbọ́dọ̀ lọ mú aṣọ kó fi nù ú kó mójú kúrò ń bẹ̀ ni àwọn kan wà tó yẹ pé tán bá sọ̀rọ̀ síyàn kódà tó yẹ pé àwọn náà kọ́kọ́ wú ọ̀rọ̀ jáde àwọn kan wà nínú ayé téèyàn gbọ́dọ̀ lè tijú àwọn kan pé táwọn ilé bá sọ̀rọ̀ sí mi wọ́n sọ gbé ni. ẹ gbọ́ o so àwọn pọ́ìntì ibi tí mo fẹ́ dèrè o tí mo fẹ́ kẹ́ gbọ́n bíbà yìí tá a fi gbélé ìwà rèé o ẹ gbọ́ bí tó ti gbé ọ̀rọ̀ yìí pé àwọn kan wà nínú ayé tó jẹ́ pé tán bá sọ̀rọ̀ síyàn kódà àwọn bá àwọn bẹ̀sìn jẹ́ gan èmi fi yẹn kún fúnra mi àwọn bá àwọn bẹ̀sìn jẹ́ gan èèyàn ò bọ̀rọ̀ sọ nǹkan kan wàá dákẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan wà nínú ayé bẹ́ẹ̀ àwọn èèyàn kan ti máa wà nínú ayé bẹ́ẹ̀
èyí ò mọ̀ sọ nǹkan tí ń takò tọ́lọ́ àti tànábì wá dákẹ́ wá kàn mọ́ wòóràn bẹ́ẹ̀ náà tí wọn náà dẹ̀ mọ̀ pé nǹkan yá aburú ni o. téèyàn bá lè firú eléyìí téèyàn ń sọ kalẹ̀ báyìí táwọn ọmọ wa náà bá ń dàgbà lé lórí tí wàá bá wa o. àwọn ọ̀dọ́ tá a ní láwùjọ gan tí wọ́n bá wọn o tá a dẹ̀ ń pè wọ́n mùsùlùmí tí wọ́n bá ń gbérù ròrí báyìí lọ. a ò gbà àmọ́ tijú rẹ̀ náà ni tijú ọlọ́run ọba ń tijú èèyàn subhanallah. kàlísàn ẹ wáyé gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn gbọ́dọ̀ ní àwọn nǹkan tó yẹ pé tó bá sọ̀rọ̀ sí ẹ wọ́n sọ gbé wàá kà máa ro nínú ara ẹ pé tó ẹgbẹ́ lómi ló sọ orú ọ̀rọ̀ yìí sí mi la ilaha illallah tó ẹgbẹ́ lómi ló sọ̀rọ̀ yìí sí mi wàá kà máa ro nínú ara ẹ wàá kà máa sọ sínú ọkàn ẹ pé tó ẹgbẹ́ lómi ló sọ̀rọ̀ yìí sí mi ìbámu tí n bá ṣe o. kọ́ni yóò bá àmọ́ bẹ̀sìn jẹ́ so ìtumọ̀ rẹ̀ ẹgbọ́n tó ń sọ yìí mo fẹ́ kẹ́ understand àárín yìí dáadáa o ìtumọ̀ rẹ̀ òun náà ni pé gbogbo ìsọkúsọ táwọn bàbá yẹn ń sọ yẹn gbogbo ìjáde kíjà ìsọkúsọ tó ń jáde ní aspect àwọn èèyàn yẹn àwọn náà mọ̀ pé nǹkan yẹn aburú ni subhanallah àwọn náà mọ̀ pé aburú ni but àwọn bí tí nǹkan yẹn ti ń jáde ó bọ̀rọ̀ dákẹ́ ni ó bọ̀rọ̀ sọ kankan so torí ẹ̀ ló fi jẹ́ pé tí sàlàfíà bá wá jáde tó bá ń sọ pé aburú leléyìí ń tẹ́ ń sọ yìí ò dáa lóòótọ́ bàbá wa lẹ jẹ́nu ìsìláàmù àmẹ́lẹ̀ ìtẹ́ gbé wá yìí ìsìláàmù ò fọwọ́ sí ẹjá bẹ̀rù ọlọ́run ẹ má bá yín àwọn mùsùlùmí jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn alùsùnà bá wá ń ṣe wáàsí fún wọn ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú ìsìláàmù àwọn eléyìí máa wá jáde wọn wá bẹ́ jáde wọn ní ń tẹ́ ó tún sọ̀rọ̀ kan jọ wò ó ní ẹ wo eléyìí tó ń bú mùdírù yìí ẹ̀yin tẹ́ tọmọ yín bá ti lè join sàlàfíà bọ́n ọmọ yín náà ti máa rí àwọn àgbàlagbà fínre o so wọ́n prefer lọ́dọ̀ tiwọn kí wọ́n dìfẹ́ǹdì àwọn àgbàlagbà ju kí wọ́n dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run lọ kò kàn wọ́n ẹ̀sìn ọlọ́run ò kàn wọ́n ẹ̀sìn ọlọ́run bá bàjẹ́ wàhálà ayé ẹ̀sìn nìyẹn lọ́dọ̀ tiwọn ọ̀rọ̀ tiwọn náà dàbí ọ̀rọ̀ àwọn ìjọ ànábì wo ni tí wọ́n sọ pé ńgbà tí wọ́n sọ pé ọlọ́run bá sọ pé kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ wọnú ilé yìí ẹ wọnú àyè yìí ẹ wọ ẹgbẹ́nu ọ̀nà yìí wọlé wọ́n ní àwọn alágbára èèyàn máa ń ṣe kí ni a máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn onílé wọ bíbá àfi táwọn ènìyàn bá jáde ń bẹ o subhanallah ẹ mọ gbọ́ ó dà pé anabi musa alayhi salam tí n bá ṣe mistake ńgbà tí inna lillahi wa inna ilayhi raji'un ńgbà tí wọ́n wá ṣe kíni tí anabi yẹn á sọ pé alọ́nà ní kẹ́ ẹ wọnú bẹ̀ yín ń sọ pé kíni ó ní tó ọ̀gbọ́ ìrẹ́ musa inna lan nadkhulaha ma damu fiha lópin ìgbà táwọn tá a lá ń bẹ̀rù yìí tán bá wà ń bẹ̀ àwọn oníwọ̀ bẹ̀ o ó wá ní fadhhabu anta wa rabbuka faqatila inna hahuna qa'idun tó ìwọ musa àtà ọlọ́run ọba rẹ̀ ó yá ẹ tètè ẹ máa lọ bẹ̀ yá lọ́jà ẹ̀yẹn lọ́mọ bá wọn jà ń tì ibi táwọn ó dúró sí rèé o bọ́rọ̀ àwọn èèyàn wa náà ṣe rí nìyẹn táwọn èèyàn bá ń bẹ̀sìn jẹ́ wọ́n prefer kán mọ́ dìfẹ́ǹdì àwọn bàbá yẹn wọ́n wá sọ fọ́lọ́run àtànẹ́bì rẹ̀ pé tó ẹ̀sìn yẹn yóò bá bàjẹ́ kò kàn wá o bọ́ tí wọ́n ní sọ yẹn fẹ́yìn èèyàn wa ẹnu tí wọ́n fi ń gbé nǹkan yẹn wá ni pé àwọn ń defend islam àwọn sàlàfíà yẹn ń bá islam jẹ́ ni àwọn náà dá islam ilẹ̀ yorùbá láàmú àwọn náà dá islam rú so ẹ̀yin náà mọ̀ pé táwọn ẹni tá à ń kọ̀ǹdẹ́mù tán ṣe yìí ń ṣe ẹ̀mọ̀ pa burú ni ẹ̀dẹ̀ ń sọ̀pọ̀tì wọn subhanallah ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run náà ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run so mo sọ pé mi ò fẹ́ jáde tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ìdí kan tí mo ti ṣàlàyé síwájú so but kọ́nà ọba kó ṣàánú wa ni àwọn kankan máa ń wà ńgbà míì tó jẹ́ pé èèyàn bọ̀rọ̀ ṣe kíni èèyàn bọ̀rọ̀ jẹ́ kí nǹkan yẹn kó clear sáwọn èèyàn kán lè mọ̀ pé rọ́ ni ohun tẹ́ ń gbé fún wọn tẹ́ ń pè ní òdodo tó kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa tó mo fẹ́ jẹ́ kẹ́ ká gbọ́ ìyókù kanlẹ̀ kó tó di pé a mọ̀ ṣe báyìí báyìí inshallah. ẹgbẹ́ lómi ló sọ̀rọ̀ yìí sí mi ilé àfá ẹni ọmọ àfá ẹni tá bá sọ sí ẹ wá kò kìí ṣe gbogbo ẹ náà láàrín tí a lè ti gbé ọya jẹun gbọ́ tèmi náà fi dá ọ̀rọ̀ mi padà. so game ló kù inú ilé àfá ẹni tí inú ilé àfá ẹni ibùdó ẹni tó jẹ́ àfá yẹn gangan fún rẹ̀ tó bá sọ tí ò bá sílámù mu àjẹkọ àánẹkùnmùlọ kọ́lọ̀ kó bá kún yín lọ́wọ́ bàbá eléyìí tẹ́ sọ yìí ò bá mu o eléyìí tẹ́ sọ yìí ò ṣe kí ni kò bá mu a máa sọ fún wọn
so fine ẹni yìí sọ̀rọ̀ yìí ń sìn tẹ́ni yìí sọ mi kúrò bó èmi ò gbé ebú ń bẹ̀ omi mọ̀ bóyá ebú àwọn ajú bó èmi ò rí ebú nú ọ̀rọ̀ yẹn kò dá o ànábì ni ẹ má mọ̀ bú wọn sọ ábà o ń tó di kíni tó dogun sí bàbá yìí lọ́rùn rẹ̀ so ẹ ṣáà jẹ́ ká bẹ̀rù ọlọ́ọ̀ba pẹ̀lú gbogbo ẹnu tẹ̀dẹ̀ fi ń kún tẹ̀ fi ń péǹtì irọ́ tí ẹ̀ ń ṣe kíni tẹ̀ ń dáwọ́ bò tẹ̀ ń pè ní òdodo fáwọn èèyàn kó ní kálukú wá bẹ̀rù ọlọ́run kárántì àti bọ̀tán tó ti yé ń sìn. ilé àfa ẹni ọmọ àfa ẹni àwọn tó máa sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ bá làtà ló sọ téèyàn mọ béèyàn ṣe yí tiẹ̀ èèyàn ṣàmójúkú ń bẹ̀. sábòsí wa kọ́ nìyẹn oníṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam gan sọ pé làwọn àna Fatimata sarakọ́tì làkọ̀tọ́ àtúnyàdà kódà kó jẹ́ pé Fatima ọmọ mi gan tó jẹ́ ọmọ mi gangan tó nǹkan bá lọ jalè pẹ́rẹ́ ìdájọ́ ọlọ́run bẹ lórí tiẹ̀ náà pé máa ṣe kínni máa gé ọwọ́ rẹ̀ subhanallah so oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam jẹ́ kó máa yé wa pé gbogbo wa déédéé lájọ wà inna akramakum inda Allahi atqakum ń tí wá sídẹ̀ mọ̀ ṣe fún àwọn bàbá yẹn nìyẹn àní ẹbú wọn mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan kódà tó bá di lọ́la tí Ibnul Athari náà bá ṣe kínní tí ń bá bú bàbá kan kọ́lọ́mọ̀ bá kó mọ̀ jà bú wọn kó jẹ́ ká lè máa sọ ohun tán ṣe tí ò dáa ni tá a bá bú bàbá kan èébú tá a bú yẹn ò túmọ̀ sí pé kẹ́ ẹ mọ́ gba òdodo tá à ń sọ ń bẹ̀ ẹ gba òdodo yẹn ẹ̀yin náà tún correct èmi náà nú èébú tí mo bú but àwọn ò fẹ́ gbòdodo ń tàn bàbá yẹn bá ti sọ no correction ó dáa kò dáa kó mọ lọ bẹ́ẹ̀ náà ni inú bọ́nà tí ń lorú gbèsè ayé báyẹn ṣé inú Islam wa yẹ àbínú àwọn tí wọ́n ń ṣeré tán náà wọ́n ń ṣẹ̀sìn. pé ká tiẹ̀ sọ pé àǹfààní yẹn wọ́n sọ̀rọ̀ ká tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ pé wọ́n sọ̀rọ̀. kẹ́ sọ pé wọ́n sọ̀rọ̀. àwọn kan wà tá a gbọ́dọ̀ tijú wọn to the core táyé gan mọ̀ wò pé lágbájá yà torí pa. ẹ jẹ́ ká dúró báyìí náà ẹ jẹ́ ká dúró báyìí so mi ò pílánì pé bóyá ká pè wọlé tẹ́lẹ̀ so bọ̀ mo kàn lè wò ó pé bóyá ká fún àwa bíi bóyá méjì àbí mẹ́ta tá a bá láǹfààní àti ní nọ́mbà wa lọ́wọ́ so a lè gbìyànjú ká pè wá èmi náà ò fi bẹ́ẹ̀ mọ nọ́mbà yẹn lórí náà torí àgbé síbí báyìí so ká gbìyànjú ká pè so àwa tá a bá fẹ́ bá wa dá sétò but lábẹ́ ẹ̀bẹ̀ mo sọ àwọn ọ̀rọ̀ kan sí ìbẹ̀rẹ̀ ní ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ prógrámù yìí pé ìdí tó bí tá a fi dá prógrámù wa dúró tẹ́lẹ̀ èyí tó fẹ́ jẹ́ gbòógì jù ń bẹ financial aspect ń bẹ ń bẹ tó ti yé ń sìn so mo dẹ̀ sọ fún àwọn kọ̀ọ̀kan nínú àti wọn tọ́lọ́run kádàrá pé kí wọ́n lè pè wá ń gbà yẹn pé tó ọlá pé à ń gba fíṣẹ̀ bí láì lọ́tún ló sì ń gbogbo gbà pé kí prógrámù yẹn lè máa continue àfẹ́ kíkiní yẹn kó máa lọ bá yẹn torí ẹ̀ mo ṣe padà wò pé òkè inshallah bóyá tọ́lọ́run bá ti padà bo àṣírí so ti yé tó ti jẹ́ pé n tó pọ̀ nínú tá a bá fẹ́ ṣe àwa náà ó lè máa gbé fúnra wa so pé inshallah a continue program yẹn padà but ara mi ò gbé mo ti ń ká ọ̀pọ̀lọpọ̀ sára ti pẹ́ àwọn eléyìí tí mo tún wá rí mo wò pé ó yẹ kéèyàn ṣe kíni kéèyàn sọ̀rọ̀ especially lórí ọ̀rọ̀ mùdírù gangan tí wọ́n sọ sẹ́yìn láìpẹ́ yìí so ti yé ń sìn so mo kàn padà decide lánàá pé inshallah ta'ala bó bá ṣe mọ ní ó mọ àwa náà gbìyànjú láti ṣe kíni láti sọ ntọ́lọ́wọ́ bàbá fún wa ní ìkápá lórí ẹ̀ so kọ́lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala kó fún wa sọ àtàwọn nǹkan míì náà tá a bá tún rò pé tún necessary á ṣe so àwa fẹ́ akàn nídìí help lọ́dọ̀ àwọn ọmọ ìyá ká kọ́kọ́ present ẹ̀ fún àwa tá a ti mọ̀ ń bá wa dá sí náà tẹ́lẹ̀ àtàwọn míì náà táwa náà bá fẹ́ dá sí tó ti yé ń sìn so a gbìyànjú láti gẹ́ẹ̀tì data sórí device eléyìí tí a ń lò yẹn a rí i pé léyìí kọ́kọ́ ń ṣe yamayama tẹ́lẹ̀ ọlọ́run tó ní kó dáwọ́ dúró báyìí ni so òun yìí sábà sáàbù wa dáadáa tí fóònù ni mò ń manage báyìí so ti yẹn sìn òun máa ń lọ ó máa ń bírèkì ó máa ń lọ ó máa ń bọ̀ ni so ọlọ́run kàn ní kó dúró báyìí sìn ni so ó nílé tá à ń lò gangan tó sì jẹ́ pé òun máa ń sábà gbowó gan bọ́lá pa ní dátà lórí ẹ̀ òun ló jẹ́ ara fòun lẹ̀ sí ààyè rẹ̀ báyẹn la ṣe sí ní ká manage eléyìí so àwa tí a bá fẹ́ ṣèkún lọ́wọ́ fún wa lórí ìyẹn then a fẹ́ àáfíìlì epo sí jẹ́ni wa náà so kó tún lè rọrùn ká lè máa fi bá program wa yẹn lọ so gẹ́gẹ́ bá a ṣe wò ó pé kíní yẹn ó tètè rọrùn káwa náà lè máa bá a lọ tẹ́lẹ̀ ní but ìgbà tí ó ṣe tọ́lọ́run kádàrá pé bóyá tún fẹ́ lọ náà rí but inshallah a máa ṣiṣẹ́ lórí yẹn náà so fún àwa tí àwa náà bá wò pé tó ó wù wá ká bá wa dá sí ètò náà
so kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan yín. So a máa posti a ti posti kí lorúkọ rẹ̀ sórí kí lorúkọ ẹ̀ báyìí sìn sí orí comment. So a ti posti àkáǹtì yẹn, a ti pin ẹ̀ sórí comment báyìí fún àwa tá a bá fẹ́ bá wa ṣe kíni, tá a bá fẹ́ bá wa dá sí. So náà dẹ̀ ló ń wà ní ìsàlẹ̀ ló bí abẹ́ ojú amóhùnmáwòrán wa yẹn. So ohun tí mo wò ń sìn data tá a máa ń rà sórí kíní yẹn, èyí tó kéré jù a máa ń rà bóyá ó dà pé 20,000 lélẹ̀ tí a subscribe last tá a lò, so fún ti tọ̀hún yẹn. So but àwọn bóyá tá a bá ti ra oní 30, so ó súnmọ́ ká sì lè rí lò fún oṣù yìí. So then ọ̀rọ̀ epo tá a fẹ́ rà sí jẹ́ni náà yẹn náà tún wá tẹ̀lé. So a sì mọ̀ pé epo tí wọ́n ń sìn, but n tó ní kálukú sábà bá sà ní láti lè fi bá wa kún ètò yẹn lọ́wọ́. So inshallah ta'ala a gbìyànjú láti jẹ́ kó máa continue lọ látòrí eléyìí tí a ṣe yìí. So tọ́lọ́wọ́ bó fi tún ṣe kíni tí ó fi ṣe ìgbàláyè gangan fún àwa náà tí gbogbo ó tún fi máa lọ bí a ṣe fẹ́ kó máa lọ. Kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fún wa. Ọmọ ìyá kan béèrè phone number, mi ò wá rántí phone number yẹn dáadáa. Ẹ jẹ́ kí n inshallah máa pè é sìn. Ẹ jẹ́ kí n check fóònù mi báyìí. Ó dà pé ok, ẹ jẹ́ kí n pe phone number yẹn 080 ṣé máa rántí dáadáa báyìí 080 58 ok tó ìkànnà ọmọ ìyá wa náà gbé. Naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Ìgbìyànjú ni bàbá. Ṣé ti pé àwọn bank account yẹn orúkọ tó wà lórí ẹ̀ kọ síbẹ̀, àwọn kan ń béèrè orúkọ tó wà lórí ẹ̀ sà. Hamza Taofik ló wà ń bẹ̀. Hamza Taofik. So ok, bóyá ẹ jẹ́ kí n edit ẹ̀. Now ẹ má bá wa dá sí nso. Mo ní ẹ má bá wa dá sí nso sẹ, ẹ bá wa dá sí tó. Ìdí wa dìbò àṣẹ yí padà ìkọlọ jẹ pẹ́ fún wa lórí dáadáa o. Allahumma amin, Allahumma amin. Alákùúwọ́ta ilé àbí dáadáa sí. Allahumma amin. Ṣé ti ó ti pẹ́ tó máa sọ pé àwọn oníṣòfin pé àbòsí wọn pọ̀ gan, pé ìrújú wọn pọ̀. Because program tẹ gbé wá yín sí bí ṣe rí nǹkan tí bọ̀bọ̀ yìí ń sọ mọ́ ọ̀gbá ọlọ́run kọ́lọ́run ṣe dáadáa fún wa kó má jẹ́ ká ṣìnà o. Dákì èèyàn kan tó lọ́wọ́ ń tẹ̀lé irú àwọn ilé because bọ̀bọ̀ tẹ tó ń sọ̀rọ̀ ojú màálù mẹ́rìndínlógún yìí ẹ bá mọ iye ọdún tó ti ń bẹ́ẹ̀dì jálàbí bọ̀. Kò sí nǹkan tí oníkùránì wá ṣe lórí íńtánẹ́ẹ̀tì ju pé kó wá dìfẹ́ǹdì àwọn àgbàlagbà lọ́nà. Kò dẹ̀ sí nǹkan tó wá dìfẹ́ǹdì ju àwọn oníkùránì àwọn mufti náà ló wá dìfẹ́ǹdì. Tó wọlé ńgbà ẹ̀ tẹ́ pé anybody bá sọ pé jálàbí ò sí inú ẹ̀sìn ṣèbí bàbá tí ẹ̀kan tó ń tẹ̀lé ọ̀rẹ́ ló sọ pé jálàbí lọ́ ṣe fi ẹsẹ̀ jálàbí orin ilẹ̀ rí sí i. So pàtó bá sọ pé oògùn owó tí mufti ń pa àwọn èèyàn kọ́nà ṣe dáadáa fún wa ṣẹ́lẹ̀ èmi náà mo lè pa á fún yín lórí ọ̀dọ̀ mufti yẹn yín kan lè deep into it ní bọ̀ tó bá jẹ́ pé mufti náà fẹ́ máa padà ní nípa pé ká pé kò ṣe pápó sí lóhun náà ṣe bóyá abẹ ló ń bá yàn jà ọ̀dọ́ kó fẹ́ máa ṣe dáadáa ní báyìí àbí ká encourage ẹ̀ náà ní nà bóyá jẹ́ bẹ́ẹ̀ni. Tí mufti bá bẹ̀rẹ̀ sí máa sọ dáadáa sí ọ̀rọ̀ tó ti náà bí méjì dọ̀dọ̀ tó ti fi ilẹ̀ sí ọ̀rọ̀ sàábà ló kú lọ́mú ọ̀rọ̀ pé ọ̀rọ̀ gbàkan náà ọ̀rọ̀ kàfárà náà mufti yanjú ẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Tó bá fẹ́ máa ṣe dáadáa sí náà a gbọ́dọ̀ gbà láàyè náà kó ṣe dáadáa bọ́ irú àwọn kúrúkù yìí bọ̀bọ̀ oníkùránì yìí àwọn fẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí. Àbí. Ṣé nǹkan tí oníkùránì sọ fún wa ni pé ká máa bú sàábà lọ ni. Bọ̀bọ̀ kan náà ní UK bọ̀bọ̀ rájí ẹ̀ ṣé mo róhun náà gbogbo ẹ̀ náà la fèsì sí inshallah. ẹ bá ní program ẹ̀ lánàá àwọn èèyàn wá pè wọlé pé ó túbọ̀ dẹ̀dẹ̀wulẹ̀ fún àwọn oní àdẹ̀dẹ̀wulẹ̀ kìíní kan ẹgbẹ́ bá ẹ káre o. Àmọ́ wọ́n á gbé ìlọ́wọ́ ẹ̀kọ́ kọ́ńtẹ̀tì ó blọ́ọ̀kì lánàá mo ní pé sọ́lẹ̀ pé bàbá ti ẹ̀ ń dẹ̀dẹ̀wulẹ̀.
èmi. àbí kọ́lọ́. àbí. àbíkọ́ máa gbìyànjú alátẹ̀mí jẹ. kọ́lọ̀ sọ wá bẹ̀. oníbùrú mùsùlùmí ò bú sábà ṣé wọ́n lè máa pe bàbá tiẹ̀ bẹ́ẹ̀ ó búlọ́ọ̀kù mi stéètì ni. so kọ́lọ̀ ń jẹ́ apẹ́ fún wa o kọ́lọ̀ ń ṣe dáadáa fún wa àwọn tó wà lórí program náà kọ́lọ̀ ń ṣe dáadáa fún gbogbo aláwọ̀ làwọn alákòó àti àyílá abìlà ká dìrọ̀ mọ́ súnà àwọn oníṣòfin yẹn kò ṣe tẹ̀lé àbòsí ọ̀pọ̀ gan àgbákò ni wọ́n. kọ́lọ̀ bá a gbé wàhálà ní gbogbo wa alákòó àti àyílá abìlà. ẹ ṣe gan sí. salamu alaikum. naam so nọ́mbà tí a máa fi pè wọlé mo ti pín òun náà sí ìsàlẹ̀ so ó jẹ́ 08024580608 so ó jẹ́ whatsapp number ni a lè pè direct ẹ̀ náà but whatsapp yẹn òun ló wà advisable dáadáa fún àwa tá a bá fẹ́ dá sí inshallah so kí a má gbàgbé ká tètè dá sí tá a bá fẹ́ dá sí bóyá bí ìṣẹ́jú mélòó kan kó tó di pé a lọ fún ìsinu kọ́lọ́mù bàlá subhanahu wa ta'ala kí ó gba eléyìí tí a ṣe yìí náà ní ìjọsìn lọ́wọ́ wa so mo rí ìkan náà ọmọ ìyá wa náà tí wọ́n ń béèrè mo rí àwọn ọmọ ìyá wa kan tó ń béèrè nọ́mbà láti call so nọ́mbà yẹn mo ti pín ẹ̀ sí kíní ìsìn fún àwọn tá a bá fẹ́ pè kó tó di pé a máa lọ so 08024580608 so whatsapp number so a dẹ̀ lè pè direct ẹ̀ náà òun náà sì wà available inshallah. Naam kí a dẹ̀ jọ kí a má gbàgbé gẹ́gẹ́ bí a ṣe ṣe ní àlàyé fún wa 24 nọ́mbà yẹn náà nìyẹn 24580608. Naam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Era. Mustafa Kwetu. Wo tó ní bàbá. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ọ̀rọ̀ tó ń lọ yìí ó kọ́ ń jáyàn lẹ́nu ni. Báwọn ọmọ ìka sí bọ́n ṣe ń fẹ́ dìbẹ̀rẹ̀ àwọn kò tẹ̀ yíyàn. Ọ̀rọ̀ wọn nísìnyí gan-an ibi tó ń lọ báyìí sìn Ọlọ́run ti fi àmì rẹ̀ ó ti fi hàn wọ́n àmì ọlọ́run jẹ́ kan túbà nísìnyí báyìí sìn gbígbà páwọn gangan fi ọwọ́ ara wọn wọ́n fi yẹ̀yẹ́ ara wọn tán yán ni tí gbogbo àwọn tó ń sympathize pẹ̀lú wọn tẹ́lẹ̀ tó máa ń wò bóyá ṣé wàá dààmú ni ẹ̀ka ṣe máa wà fábí ìbọn náà nísìnyí àti gbogbo wọn náà ti wá ń yí wọ́pọ̀ ara wọn báyìí ebi pé àwọn afáàsùn náà gan-an iṣẹ́ tí wọ́n kọ̀ ní láti ṣe òkòtì àfẹ́ pọ̀ ńlẹ̀ mọ́ ara ìfọ̀sọ́bá tí nípa àwọn fẹ́ máa defend ẹ̀ níjọ ẹyọ kan á tún wú mi jáde jẹ pé ìyẹn ò ní ṣe defend so kí ní ẹ̀kọ́ ń gorí ara wọn ni bẹ́ẹ̀ tó kọ́ yẹ pé ìta fáfárùkù nǹkan tó kọ́ ń yà wá lẹ́nu bẹ́ẹ̀ ni pé ìbéèrè gẹ́gẹ́ bí èmi o kọ́lọ́run lo ihun tó ṣẹlẹ̀ yìí kó lo sábàbí dáadáa fún àfáàyàn káwọn náà kan jáwọ́ nínú gbogbo ihun tó ti wà ńlẹ̀ lórí tàbá ní ká gbé àfáàyàn sórí òṣùwọ̀n nípa ọ̀rọ̀ kúkúrú dé nfàtí yẹn sì lè fún àfáàbí yẹn sì lè fún ọlẹ́ schools pẹ̀lú àwọn kúfúrú tí àfáàsọ àmọ́dé sọ tó wà ńlẹ̀ tó kọjá pé kọ́ máa dìfẹ́ǹdì sàábì torí àáfàá yẹn wọ́n dórí ara wọn òde lórí ni wọ́n ń dù èyí tó máa kú báyìí nísìnyí kí ló fẹ́ fi pàdé ọlọ́run ọba wọ́n tó ń bá wọn sọ pa ọ̀rọ̀ ojú màálù ní bí oṣù mélòó kan sìn àáfàá tó sọ pé ojú màálù ṣára mọ́ tó dìfẹ́ǹdì ojú màálù ìyẹn sì wọn tí ì rí yẹn yanjú àwọn ọ̀rọ̀ pé kó bí àmì onídọ́ sọ nípa ọ̀rọ̀ sàábà yẹn òótọ́ ni o ìyẹn gbọ́dọ̀ dórí ara rẹ̀ àtàwọn olóòrùn náà sàbẹ̀lì béèrè wa tẹ̀sán náà fúsàkùn wọ́n á tún tètè nígbà kìtàbà nǹkan tó lé ní kúfúrú làwọn bí ń rin mú wọn kò dórí ara wọn ká ní pé nǹkan bá wọn jà lé lónìí pé wọ́n túbá lórí ọ̀rọ̀ kúfúrú tó wà ńlẹ̀ ìwé àwọn oníkùránì ìtọ́kọ̀ gbogbo ń jáde sí wọn ní mo bí tó ti fẹ́ bá fàyàn gan jà wọn ò ní mo fẹ́ bá wọn jà kọ́kọ́ túbá lórí àwọn nǹkan tó wà ńlẹ̀ náà tó yẹ kó jẹ́ important sáwọn gangan ń sọ̀rọ̀ ọ̀rọ̀ sàbí yẹn tí wọ́n sì rà pé nǹkan kan wà ń bẹ̀ tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn ni kò rújú àwọn yẹn ọkọ̀ bọ́bá òṣèlú àwa àwọn onísùnà nìkan náà lè máa bá Fàrúkù wípé ẹ ṣe déédéé kò tọ́ sáwọn onísùfí lẹ́nu
ṣẹgẹtì ló yẹ kó ní kurani kò fi rí ọ̀nà òun ló kàn múra rẹ̀ lẹ́sẹ̀ ó múra ẹ̀ káàkiri àwa ni ẹni tí àwa ló tọrọ torí àáfà yẹn in fact àáfà Yusuf tún sọjọ́ wò pé àáfà yìí kọ́ńkírẹ́tì Tìjàníyà nìyí ẹ̀dẹ̀ ṣì wà lórí ọ̀nà Tìjàníyà yẹn yín tó wà lọ́rùn yín tó ń ṣe yín kọjá ọ̀rọ̀ sàábé kò ṣe sàábé nípa àwọn ọ̀rọ̀ kúfùrù tó lágbára bẹ̀tàbọ̀sí àwọn mọ́ríkàsí kọ̀ nìkan nìyẹn túbọ̀ sí gbogbo àfa tó wà nílẹ̀ Yorùbá àti mọ̀ríkàsí àtàdàbíyà àti gbogbo Yorùbá wátá lọ́mọ̀ pọ̀ ọ̀rọ̀ táfà yẹn sọ nígbà yẹn nípa ọ̀rọ̀ kúfùrù yẹn kúfùrù náà ni wọ́n kàn ń gbé lẹ́yìn lórúkọ pé èèyàn wá ni yẹn túbọ̀ sí pé ẹ̀jà fẹ́ sí bàbá yín lè ń jà fún kò rújú bó ti jẹ́ nìyẹn àwọn bàbá yín lè ń jà fún òjì nìyẹn ìfáàtì ní tó ṣẹlẹ̀ ń sì kan tó wáyé kí ó yẹ kí dáwọ́ àsúnà kan tó wá kílẹ̀ sí gbogbo yẹn pé àwọn ibù yìí o ẹ̀sìn kan ló ń jà fún àwọn bàbá wọn ni ọwọ́ àwọn ilé wa dẹni tó ń takò àfa Faruku lé ní sọ àfa Faruku Ọlọ́run ṣàánú wọn tọ́lọ́ máa fẹ́ rún àfa yẹn lọ́wọ́ káfa yẹn túbọ̀ tó yẹn yán lórí orí ara wọn kọ́ bẹ̀rù orí ara wọn kọ́ fi ní tó wà nílẹ̀ kọ́ ń ṣe kọ́kọ́ yọ ọkùn kó lọ́wọ́ àwọn láàrin àwọn àtọ́lọ́run náà kí gbogbo àwọn tọ́lẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn èyí tó máa dúró èyí tó máa lọ kó tó yá fa yẹn nìyẹn kò sí wúye fẹ́ rí wàláhì àwọn èèyàn sì máa kó pẹ̀lú àfa yẹn láfa yẹn bá láwọn ṣe gbogbo àníyàn yẹn lọ lé ní báyìí gbogbo àwọn tó wà lẹ́yìn wọn lè kú lẹ́yìn wọn àwọn kan sì máa wà lẹ́yìn wọn dọ̀la torí kíní kan wà lórí Sufi àwọn tó máa ń tẹ̀lé àwọn afa Sufi yẹn wọ́n máa ń nígbàgbọ́ sáwọn afa yẹn débi pé kódà tó wáyé pé iná náà ni àjọ ń lọ bẹ̀ ni. bẹ́ẹ̀ni. kódà tó wáyé pé tó bá do ní súnà ni pé iná náà ni súnà yẹn àjọ ń lọ ni. báyìí pálùjọ náà ni àjọ ń lọ ni bọ́n ṣe máa ń tẹ̀ báwọn afọ ni àwọn tó ń tẹ̀lé ní Sufi máa ń rí nìyẹn púpọ̀ náà ṣe máa ń rí nìyẹn. àwọn onísúnà làwọn afáwà máa ń tú wálẹ̀ àwọn máa ń tú wálẹ̀ pé tó bá da ó lè dọ̀la káwọn sì sọ o ẹ má tọ̀ lọ́rọ̀ ẹnu mi o tó bá pìtà bàjẹ́ súnà mo ní kẹ́ tẹ̀lé àwọn gbogbo afásúnà ló máa ń sọ. bẹ̀tẹ̀ wọn ní Sufi àwọn máa ń re àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn pé gbogbo ibi tá a bá wà ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú wa ni. yóò èmi ń bí Ọlọ́run fáfá Faruku pé kọ́nà opportunity yìí tọ́kù géèmù náà ló ń play kọ́ jáwọ́ ní géèmù kọ́ tún bá ti sí. kí géèmù yẹn kó bá tì wọ́n lọ síbi tó dáa. wàláì tẹ́mi padà fún wọn nìyẹn kó bá wọn tì wọ́n lọ síbi tó dáa. torí kíní kan wà nílẹ̀ nípa àfá Faruku ti pẹ́ tẹ́mi rí kó fàjà láàrin àtàfà bíbí ni pé àfá Faruku ń claim Gáúsù Zaman ìtumọ̀ Gáúsù Zaman nígbà yẹn dẹ̀ ní pé tó bá ti jẹ́ Gáúsù Zaman nígbà yẹn gbogbo tó bá pèrè àìláfà ẹni tó jẹ́ Gáúsù yẹn ń dà rẹ̀ náà ló wà. ìyẹn ti pẹ́. sára ìkọ́kọ́ bíjà wọn gbẹ̀gbẹ̀ ìyẹn tipẹ́tipẹ́. Gáúsù yẹn ọ̀rọ̀ Gáúsù gangan ló dá wà lálẹ́ táfà Faruku claim Gáúsù táwọn kọ́dẹ̀ gbàgbé Gáúsù Zaman nígbà yẹn. in fact Gáúsù gan ló ju gbogbo àwọn ṣéwà dáàmú tán pé wọn ní àti ṣéwà dáàmú àti ṣéwù Kamaludin tó bá ti jẹ́ Gáúsù nígbà yẹn ó ju gbogbo wọn lọ. òun làwọn Tìjàníyà fi ń sọ pé Amada Tìjàní ju ṣéwà dáàmú lọ tó tún dé ọ̀rọ̀ tó dẹjọ́ lẹ̀. ìgbà tí mò ń dé ní gbogbo ọ̀rọ̀ ìlànà pàtẹ́lẹ̀ wọn kì í fa ọ̀rọ̀ báyìí ẹ tó bá ti jẹ́ Gáúsù báyìí ẹ máa dákẹ́ ni. because ọ̀rọ̀ rẹ ti kúrò lọ́rọ̀ pé kó ń pọmọ kí òun ti wà nínú spirit àfáfà kúrẹ̀ sọ́ngbà yẹn kan ní pé níbi kan táwọn àfáà máa ń lọ tó kọjá pé àfáà tó mọ tẹ̀sí ìmọ̀ kìíní kan ibi táwọn àfáà ń lọ yẹn kò ń ṣe ibi téèyàn lè fẹsẹ̀ débẹ̀. ṣé ẹ má bi ṣé Gáúsù tẹ̀ ń sọ yẹn ń sìn lọ́dọ̀ àwọn oníṣúfì àbí. lọ́dọ̀ àwọn oníṣúfì ni ní tó dájà lẹ̀ tipẹ́tipẹ́ nìyí ni. ayọ̀ a. ẹ pé àfáà kò sọ ń gbà yẹn gan pé ìwọ níbi kan táwọn àfáà àwọn ẹni ọlọ́ ibi tó máa ń lọ. tíra ní olójú èèyàn tó lè débẹ̀ wà á ti jìdò nínú jẹ ní Ọlọ́run yẹn pé wà á ti wà nípò Gáúsù kó tó lè lọ irú àwọn mítìnì yẹn. èmi kò gba àwọn àfáà bíbù yẹn àwọn ṣéwà dàmí wọn lè lọ rú mítìnì yẹn. wọn lè lọ rú mítìnì yẹn gbà yẹn gbogbo kí ni ẹ ṣe wà nílẹ̀ kó túbà gbogbo nǹkan báyìí kó túbà rẹ̀. kó jẹ́ kó yàwọn ẹgbẹ́ ìjẹ́ Gáúsù kúfúrú ló ń jẹ kúfúrú ní ìjẹ́ Gáúsù. gbogbo kí ni ẹ ṣe wà nílẹ̀ àbẹ́rẹ́ ìkọ́nà ń ṣàánú wọn gan wàhálà ìkọ́nà ń ṣàánú wọn. lọ́dọ̀ ti tẹ̀lé wípé géèmù ni ipò àti Saheed Shittu náà tó náà yin àbá Faruku lọ́tún àtòsí géèmù lọ́jọ́ ń gbá. torí pé kí ni in tó ń jẹ́ kókó àpájọ ìtura rẹ̀ tí mo kọ́ yin tó yin lọ́tún tó yin lọ́sí ẹjọ́ ń gbá géèmù fúnra yín ni. àbí ọlámùsàn máa bí tó lọ láṣàánú wa. jazakumullahu khairan Allahumma amin. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. naam ó dàbí pé bóyá a sì rí inú àwọn ọmọ ìyá tán sì fẹ́ pèsè sínú ti tó báyìí náà o so bọ̀ mo rí ó dàbí pé mo rí èèyàn kan náà táwọn náà béèrè nọ́mbà yẹn lẹ́ẹ̀kan so tó bá yẹ pé wọ́n sì wà pẹ̀lú wa so kàn pè ká sáré fáwọn náà níṣẹ́jú mélòó kan kó tó di pé a mọ̀ lọ inshallah ta'ala bí Ọlọ́run bá kó ṣe ògbẹ́ náà ní ìrọ̀rùn fún wa so.
pé bóyá ibi báyìí ni a dúró sínú kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe àmójúkò fún ẹnì kọ̀ọ̀kan wa kó gba eléyìí tí a ṣe náà ní ìjọsìn kí ó má dàlù wá ní àyà. So inshallah tó bá wá di ní ọ̀la abẹ́ ọlọ́run bá kó jẹ́ kí àwọn ọmọ ìyá wa kí wọ́n ti bá wa kún ètò náà lọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe ń rò. So ká láǹfààní àti ra epo sí jẹ́ẹ̀nì dáadáa ká dẹ̀ ra data sí kí lórúkọ rẹ̀ wá. So inshallah a tún continue lọ́la ní ẹni tí ó tún sọ̀rọ̀. So eléyìí tí mo fẹ́ wá ṣe lálàyé so òun náà ni tó ní ṣe pẹ̀lú a fẹ́ sọ̀rọ̀ lórí tó ní ṣe pẹ̀lú kí lórúkọ rẹ̀ yìí náà Felix of Nola àbí kí náà porúkọ rẹ̀. So inshallah a discuss lórí yẹn náà ní ọ̀la àti gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá sọ ní orí ẹ̀ náà kọ́lọ́mù bàálà subhanahu wa ta'ala kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. tó a rọ̀ wá kí a má gbàgbé fi sabilillahi tí a béèrè lẹ́ẹ̀kan sí. So àkáǹtì yẹn a ti pin ẹ̀ sórí comment so náà la dẹ̀ tún pin sí abẹ́ screen wa tí a ń wò yẹn náà tó jẹ́ 1381503713 Access Bank Hamza Taofik ní orúkọ tí ó wà ní orí rẹ̀. Gbogbo èyí tí a bá ṣe náà kọ́lọ́mù bá kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa. Wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.